Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. هو خالقنا ورازقنا وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who loves the Muhsinin. He is our creator, He is our sustainer, and He is the one who has power over all. Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. هو خالقنا هو رازقنا وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وأنبياء إليه أجمعين. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí gbogbo ọpẹ́ àti ìyìn tọ́ sí. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kíkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá tó fi dórí gbogbo àwọn aráalé Ànábì wa Muhammad, tó fi dórí gbogbo àwa takò lórí ilẹ̀ ayé tààrin nípa ẹsẹ̀ Ànábì Muhammad, kíkẹ́ àtọlà kó máa bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi nínú ẹ̀sìn Islam, gbogbo iná ni mo kí ń káàbọ̀ sínú sórí ètò wa, ètò òtítọ́ tí a ń pè lédè òyìnbó ní The Moment of Truth. Bẹ́ẹ̀ ni a kí gbogbo yín ẹ káàbọ̀, ẹ kú sí mi ní. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ọ̀sẹ̀ náà ni wọ́n àsì wá ń wá. Ọ̀tún náà ni ọ̀nà ọ̀tún náà ni a tún gbà yọ ní lọ́tẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni torí pé a fẹ́ rí pé àyọ ẹnìkankan sílẹ̀, bàbá ṣe ń ṣe ní èdè tiwantiwa, bẹ́ẹ̀ ni a máa ṣe ní èdè Gẹ̀ẹ́sì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a gbọ́ èdè Gẹ̀ẹ́sì yẹn náà. Àmọ́ kí wáàsí náà kó ba lè wọ́ra, ká ba lè jàǹfààní ẹ̀, òun náà ni a fi máa lo èdè abínibí wa, èdè wa, òun náà ni a fi gbọ́ wáàsí tèní. Tẹ̀bá rí lọ́sẹ̀ tó kọjá, bẹ́ẹ̀ ni Gẹ̀ẹ́sì ni la fi gbọ́ ní wáàsí tá a gbọ́ lọ́sẹ̀ tó kọjá. Àmọ́ ní agbára Ọlọ́run lọ́sẹ̀ yìí, bẹ́ẹ̀ ni ní èdè tiwantiwa kó ba lè yé wa dáadáa, torí pé àkọlé wáàsí ọ̀tẹ̀ yìí ó ṣe pàtàkì gan, ó ṣe pàtàkì nínú ìgbésí ayé gbogbo àwa tí a pera ní mùsùlùmí. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì torí pé kí ni ìbẹ̀rù Ọlọ́run, ṣẹ́yìn níbẹ̀rù Ọlọ́run tó bá kù wá tí ò sẹ́nì kankan ṣé ìbẹ̀rù Ọlọ́run ṣó ń bá wa gbé ṣáà ń ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ó ní àwọn àfáà wa tí a gbà lálejò lénìí, orí yẹn náà ni wọ́n máa dá lẹ́kọ̀ọ́. Àwọn àfáà náà ti darapọ̀ mọ́ wa. Àmọ́ síwájú gbogbo a ti tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá, a sì dúpẹ́ fún Ọlọ́run ọba àgbáńláyé, ọba tó ní agbára lórí ohun gbogbo. Òun náà ni a dúpẹ́ fún. A dúpẹ́ ọba tó mú wa lọ láti ọ̀sẹ̀ tó kọjá, tó tún mú wa títí tó tún ṣọ́ wa, tó dá wa sí títí di ọ̀sẹ̀ yìí. Kì í ṣe mímọ̀ ṣe wa náà tó àfi ń dúpẹ́ fún náà ni. Àdúpẹ́ alhamdulillahi rabbil alamin. Ẹja kíra wa torí pé ọmọ àlùjọ́nà náà ni gbogbo wa. Ẹja kíra wa ní kìí tí ọmọ àlùjọ́nà ń kíra wọn. Òun náà ni mo fi ń kí ní pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bẹ́ẹ̀ ni mo nígbàgbọ́ káàkiri gbogbo bí ààyè tẹ́ bá wà, mo mọ̀ pé mo nígbàgbọ́ pé ọmọ àlàáfíà ní níwọ̀nba àgbà tí ẹ bá ń gbọ́ wá sí i. Bẹ́ẹ̀ ni àlàáfíà Ọlọ́run, ìkẹ́ àti orí àjẹ́ǹjẹ́ tó ẹ̀ a máa bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni mo kí yín èmi olóòtú yín Muhammad Qasim náà ni orúkọ tèmi, Badruddin
èmi àti ńlá àdìjọ́ ń ṣe ètò lórí the moment of truth. Àwọn tó ṣe agbátẹrù ètò the moment of truth náà ní iléeṣẹ́ wa tí a mọ̀ sí Distinct Radio. Bẹ́ẹ̀ ni rédíò tó yàtọ̀ fún gbogbo ọmọ adúláwọ̀ káàkiri gbogbo ilẹ̀ orílẹ̀-èdè ayé, torí pé káàkiri náà ni wọ́n ti ń gbọ́ wa, kì í ṣe Amẹ́ríkà nìkan. Orílẹ̀-èdè náà ó ń lọ bí almost 90 countries náà ni àwọn èèyàn ní àǹfààní náà ti ń gbọ́ wa, tó fi dórí Saudi ń bẹ̀ gan. Àwọn ọmọ Nàìjíríà tó wà ń bẹ̀ àwọn náà ní àǹfààní, wọ́n á máa gbọ́ wa bá ṣe ń ṣe wá sí. Bẹ́ẹ̀ ni adúpẹ́ fún Ọlọ́run náà ló ṣe bẹ́ẹ̀, òun ló ṣe bẹ́ẹ̀. Aláṣẹ wa ò pé tó ohun tọ́lọ́run fún wa yìí ká fi ṣe ìyìn rere Ọlọ́run, ká fi ẹ̀sìn Ọlọ́run ká fi polongo ẹ̀rí bí, torí pé nínú àṣẹ Ọlọ́run náà ni pé Ọlọ́run ní Islam kò sí ìdílé kan tí Islam ò ní dé. Ṣé kò wá dé bẹ́ẹ̀ báyìí? A ní 80 countries. Bẹ́ẹ̀ ni wọ́n bá studio kan la wà báyìí, àmọ́ àwọn èèyàn bíi 80 àwọn different countries 80 wọ́n dẹ̀ ní àǹfààní láti máa gbọ́ wa. Ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run àṣẹ ni, kò ní ṣe aláìmáṣẹ. Bẹ́ẹ̀ ni àǹfààní ta ní. Ẹ̀yin tẹ́ bá ní àǹfààní tẹ́ bá ń gbọ́ wá sí, ẹ má jò jẹ́ ẹnìkan. Bẹ́ẹ̀ ni ẹ pè gbogbo àwọn ọmọ ìyá wa, ẹ pè wọ́n àwọn wákàtí kan sí díẹ̀ ta fẹ́ lò yìí ta fẹ́ fi gbọ́ wá sí. Ẹ jẹ́ ká jókòó ká jẹ oúnjẹ ẹ̀mí ta láti jẹ nìyí. Ẹ jẹ́ kí a jókòó ká gbọ́, ká farabalẹ̀ gbọ́. Ọlọ́run bá tó bá ṣe gbígbọ́ ẹ̀ ní rọrùn kó bá ṣe máa mú lò náà kó tún ṣe rọrùn fún wa, torí pé bẹ́ẹ̀ ni ẹ̀dá ò lè dá nǹkan kan ṣe, a lè dá nǹkan kan ṣe àfi kí Ọlọ́run ọba adẹ́dà ọba ṣẹ̀dá kó ṣe ní rọrùn fún wa. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run àṣì gbígbọ́ ẹ̀ àṣẹ rọrùn. Àwọn àfáà náà tó máa ṣe wáàsí náà, ìgbékalẹ̀ náà Ọlọ́run àbá wọn sọ kalẹ̀ ní bó ṣe máa yé wa lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ọ̀nà tó pọ̀ náà ni ẹ lè máa fi gbọ́ wa, ọ̀nà tó pọ̀ ni ẹ lè máa fi gbọ́ wa. Ìkíní nínú àwọn ọ̀nà tí ẹ lè fi gbọ́ wa náà ni ẹ̀yin tí ẹ̀ sí ń lé. Ó ṣeéṣe kẹ́lómi wa mi ìsínlẹ̀ mi lè gbọ́, kò sí yẹn. Tẹ́ bá ti ní fóònù yín, kò síbi tí ẹ ti lè gbọ́ ètò wa. Tẹ́ bá ti ní fóònù yín, ohun tẹ́ máa ṣe náà ni nọ́mbà yìí, ẹ pè nọ́mbà yìí. Táwọn kan ò bá dẹ̀ ní àǹfààní tẹ́yìn dẹ̀ ń gbọ́, ẹ bá ń pè é, ẹ pè wọ́n kẹ́ fún wọn. Ẹ ń ṣẹ́nu jihad náà nìyẹn, torí pé iṣẹ́ Ọlọ́run náà ni gbogbo agbédání. Ẹ jẹ́ ká jọ ṣe ká pera wa tó, ká pera ẹlòmíì ó lè jẹun wá sí kan náà ló máa gbọ́, tó jẹ́ pé ilé ayé ẹ̀ á dẹ̀ yí padà ní ti dáadáa. Ẹ̀rí ọ̀rọ̀ kan náà máa sọ fẹ́ lòmíì tó jẹ́ pé tó ayé àdára, ọ̀rọ̀ kan náà lẹ́lòmíì máa gbọ́ tó jẹ́ pé tó ayé á dẹ̀ kù díẹ̀ káàtó. Ẹ ṣẹlẹ̀ nínú ayé ọmọ ìyá yín. Ẹ fún wọn nọ́mbà yìí 857-232-0137. Lẹ́ẹ̀kan sí nọ́mbà tí wọ́n lè máa fi gbọ́ wa náà ní 857-232-0137. Bẹ́ẹ̀ ni àyíká ìtàn bá wà, bó jẹ́ international náà ni ẹnìkan fi +1 sí náà ni. Àmọ́ tààtà l'Amẹ́ríkà náà ni a máa ń sábà gbádùn nọ́mbà yẹn. Kò sí àyíká yìí tí a ti lè lo nọ́mbà yẹn. Mo ń gbọ́ wá sí, mo fẹ́ sáré wọ bathroom, mi fẹ́ gbé kọ̀ǹpútà wọ bathroom, ṣáà ti tẹ nọ́mbà yẹn. Kò sí àyè kankan, kò sọ ohunkóhun tẹ máa mísì nínú wáàsí tèní. Ẹ̀rí ẹ bá ti tẹ nọ́mbà yẹn, ibi tẹ bá gbọ́dé, bóyá ẹ fẹ́ fi wọ àyíká yìí tẹ bá fẹ́ wọ̀, ẹ máa gbọ́ lọ. Ọ̀nà kejì náà ni pé a ní application tiwa náà tí ẹ lè download lórí fóònù yín. Ẹ ní àǹfààní láti download àwọn application tẹ́ fi máa gbọ́ wa. Ẹ lè download ẹ̀. Gbogbo náà ni a fẹ́ ní smartphone láwọn àsìkò yìí. Ẹ jẹ́ kí a download application wa. Orúkọ application náà ni Distinct Radio. Òun náà ni D fún Doremi, I fún Indian, S fún Sàámú, T fún Tango, I fún Indian, N fún Nuru, C fún Charlie, T fún Tango. Distinct. Ẹ wá fi rédíò tẹ̀lé. Bẹ́ẹ̀ ni ẹ rí wa download lórí gbogbo ẹ̀yin tẹ́ ń lo Apple phone. Ẹ̀yin tẹ́ ń lo Android náà, ẹ lọ sí Google Play, ẹ láǹfààní láti tún download wa. Ẹ̀yin tẹ́ ní BlackBerry náà, ẹ ní àǹfààní láti download wa. Ẹ rí pé gbogbo àǹfààní tí technology mú wá, gbogbo ẹ̀ náà ni ó pé sí ọ̀dọ̀ wa. Àwa táwa wà ń lé, ẹ̀já wá nǹkan fìdílé, ẹ̀já fìdílé nǹkan ká gbọ́ wá sí yìí. Bó jẹ́ orí kọ̀ǹpútà wa ni a ti fẹ́ gbọ́ ni, bó jẹ́ orí laptop wa ni, bó jẹ́ orí iPad wa, ẹ̀yẹn lọ sí ayélujára wa lórí alátagbà wa, ìyẹn www.distinctradio.com. Lẹ́ẹ̀kan sí www
distinctradio.com. ẹ lọ síbẹ̀ ẹ láǹfààní láti máa gbọ́ wa kẹfẹ̀yìntì tó jẹ́ gbogbo family ló fẹ́ máa gbọ́. ẹ connect ẹ̀ mọ́ speaker yín kí gbogbo wa ká máa gbọ́ wáàsí kó má jẹ́ pé inú Ramadan nìkan náà ni àwa yọ sílẹ̀ tá máa ṣètò Ọlọ́run. ẹ̀rí bí ẹlòmíì ibi tó fi tẹ̀síwá kọ́ láti Ramadan tó ti lọ yẹn ibẹ̀ náà ló wà, bóyá ó máa ṣe míì bóyá kò ní ṣe míì kó mọ́, àmọ́ ibẹ̀ ló fi há sí. àmọ́ tá bá ní àǹfààní tá à ń gbà wọ́n wá sí báyìí àmàtàwá lólobó. bẹ́ẹ̀ ni mo fẹ́ fi àsìkò yìí láì fi àsìkò ṣòfò torí pé ọjọ́ ti ń rebi àná. mo fẹ́ kí àwọn màlímù àwọn ustaz wa tí wọ́n máa dá lẹ́kọ̀ọ́ lórí ètò tèní. àfọwọ́ ẹni tí ẹ ti mọ̀ náà ni wọ́n ń ṣe òdú ni wọ́n ń ṣàìmọ̀ òfolóko. àìmọ̀ ìgbà náà ni wọ́n ti wá sórí ètò yìí tó wá ń fún wa ní oúnjẹ ẹ̀mí. orúkọ àfọwọ́ náà ni àfọwọ́ Mustapha náà ni wọ́n máa fún wa ní wáàsí tèní. àwọn náà ni máa fún wa ní wáàsí tèní àti ìlú Boston náà ni wọ́n ti darapọ̀ mọ́ wa. bẹ́ẹ̀ ni àfà Jamal Mustapha náà ni wọ́n máa fún wa ní wáàsí tèní. kí ni àkórí wáàsí tèní? òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. ṣé a ní bẹ̀rù Ọlọ́run? ṣé bẹ̀rù Ọlọ́run ẹ̀rí tó lóyìnbó ọ̀nà tó pọ̀ ní èdè Lárúbáwá tó bá ní Taqwa ọ̀nà ìtumọ̀ ẹ̀ pọ̀ kì í ṣe, àmọ́ ní kúkúrú tá a bá máa túmọ̀ ẹ̀ lédè Yorùbá ẹ̀rí ẹni tí a bá bẹ̀rù ẹ̀ tá a bá nípayẹ̀ ohun tó bá ní ká ṣe á máa ṣe. àmọ́ Ọlọ́run wa ń ṣọba ẹlẹ́rù kò ń ṣọba tó ń dẹ́rù bàyàn torí pé ọba tó rọrùn ní gbogbo nǹkan tó dẹ̀ dá ìrọ̀rùn náà ló bá dé. àmọ́ tàbá tí wọ́n á nígbàgbọ́ tó jẹ́ pé tó ìbẹ̀rù Ọlọ́run nípa pé ohun tó pa láṣẹ ká má ṣe àṣe ohun tó ní ká ṣe adẹ̀ ń ṣe. ẹ̀rí bí gẹ́gẹ́ bí a ṣe ohun kálukú wa fẹ́ lọ́bi iṣẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá léètì débi iṣẹ́ ẹ ti mọ ohun tó máa ṣẹlẹ̀. kí ló wá dé tó jẹ́ pé àsìkò wọn wá tó ohun tá à ń ṣe ànílè fílẹ̀ láti ṣètò Ọlọ́run. gbogbo nǹkan tí àwọn àfáà máa pe àkíyèsí wa sí lórí ẹ̀ nìyẹn wọ́n máa mú wa wọnú ìrìn àjò Al-Qur'an Al-Karim. bẹ́ẹ̀ ni wọ́n máa mú àwọn ìrìn àjò bẹ́ẹ̀ ni àwọn àdíìsì náà lọ́lọ́kan òjọ̀kan náà ni wọ́n á fi ṣe wáàsí fún wa lórí ètò tèní. bẹ́ẹ̀ ni mo kí yín àfáà ẹ káàbọ̀ sórí ètò. mo kí yín ní kíkí tọ́lá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alayka assalam wa rahmatullahi wa barakatuh. alhamdulillahi rabbil alamin. bẹ́ẹ̀ ni adúpẹ́. bẹ́ẹ̀ ni ohun àwọn àfáà wa bẹ́ẹ̀ ni láì fi àkókò ṣòfò torí pé aláti sọ gbogbo bí àwọn èèyàn ṣe lè ní àǹfààní láti máa gbọ́ wa. bẹ́ẹ̀ ni àwa tí bá ní ìbéèrè níparí wáàsí a máa fi àyè ìbéèrè sílẹ̀ fún ní ìbéèrè tó ò kéwú ò sì béèrè tó gúrùpù wo ni wọ́n fẹ́ bọ́ sí. ẹ̀rí bí ìtìjú ẹlòmíì mistake ta ti ń ṣe bí 30 ọdún sẹ́yìn ta ti ń ṣe bí 20 years ago báyé ń kí náà nìyẹn. ẹ̀rí Ọlọ́run ọba pípé ni kò ní gba ohun tí ò pé lọ́wọ́ wa torí pé ọba tó pé ni. ẹ jẹ́ kí ohun tá a bá mọ̀ ẹ jẹ́ ká súnmọ́ àwọn àfáà ẹ jẹ́ kí a máa béèrè. oníbéèrè náà ló máa di onímímọ̀. ẹ̀rí àfáà náà kéwú ni káwọn náà tó di onímímọ̀ tó já sí pé àwọn náà wọ́n wá mọ̀ wọ́n béèrè kan tó di onímímọ̀. àwa táwa kéwú ẹ jẹ́ kí àwọn náà wá mọ̀ látara àwọn àfáà yìí. tó àfáà lẹ́ẹ̀kan sí láìfọ àkókò ṣòfò bismillah lórí wáàsí tẹ́ fẹ́ ṣe fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى أهله وأصحابه ومن تبعه إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير
وأشهد أن سيدنا ومولانا عبده ورسوله أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله ولو كره المشركون. a fi orúkọ Ọlọ́run ọba wa ṣàn kó lọ́dọ̀ èṣù, ẹni ẹ̀kọ́, ẹni ègbé, a bẹ̀rẹ̀ wáàsí tòní pẹ̀lú orúkọ Ọlọ́run ọba wa, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. ọba tó jẹ́ pé òun náà ni ọba tó jẹ́ pé alladhi khalaqakum min nafsin wahida, ọba tó dá wa láti bí àìlágbára wa tá a ti bẹ̀rẹ̀, tí wàá mú wa bọ̀ nínú àjò tá a fi dé orí ipò tá a wà yìí nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa, látara wípé a di èèyàn nínú ká máa jẹ́ ọkùnrin tàbí ká máa jẹ́ obìnrin, tá a lè ń dá lọ ká máa bọ̀, tá a lè ń dá sẹ̀mí, tá a lè ń gbé nǹkan síbì kan látara wípé a ti wà nípò ẹni tó lè dá lọ òkè lódò. Ọlọ́run ọba yìí, òun náà sì ni ọba tó jẹ́ wípé òun náà ni ó kó wa kúrò lórí ilẹ̀ ayé. Ọ̀dọ̀ rẹ̀ náà ni a sì ti ṣe ìdájọ́ gbogbo ọmọ ẹ̀dá ènìyàn. Ọlọ́run ọba wa, ọba tó jẹ́ ike nípa kéèyàn wáyé kó rí jẹ, ọwọ́ rẹ̀ ló wà. Àìríjẹ wa, ọwọ́ rẹ̀ ló wà. Kéèyàn sì máa bẹ̀ nínú ayé lásìkò kan, ọwọ́ Ọlọ́run ló wà. Àìní sí ẹ̀dá mọ́, ọwọ́ Ọlọ́run ọba ló wà. Tí a bá ti wá mọ̀ bẹ́ẹ̀, Ọlọ́run ọba wa ni ìjẹ́ ìtótó bẹ̀rù ni, àbí tí èèyàn máa fi ṣe pé mo wáyé fúnra mi, màá padà kúrò láyé. Èyí kúrò láyé fúnra rẹ̀. Gbogbo wa tá a jọ wà lérí ibi tá a ti ń gbọ́ wá sí náà la mọ̀ pé bákan la ti wáyé, torí pé ìgbà kan la sí nínú ayé. Tá a bá wá dáyé, kí ló mú wa wáyé? Kí ni ó mú wa kúrò nínú ayé? Kí làwa gan padà wá dà nínú ayé? Èèyàn wáyé, ìní fi màpá nìkan ló dáhùn wáyé. Èèyàn wáyé, ìní fi mà pé ẹnìkan ni ó pa òkú nínú ayé. Èèyàn wáyé, ìní fi mà wípé ọ̀dọ̀ ẹnìkan náà láti ti dìde nígbà tá a bá kú tẹ́tẹ́ tí fẹ́ gbé wa dìde fún ìdájọ́. Èèyàn wá ní wáyé láláì ní kú, èèyàn sì ní kú láláì rí ìdájọ́ tí ó rí níjọ́ gbẹ̀ǹdà ìkìyàmà. Ìdájọ́ ọjọ́ yẹn ọ̀tọ̀ ni, ìdájọ́ ọ̀tayé ká tó kú ọ̀tọ̀ ni. Àmọ́ gbogbo nǹkan yìí ń ló sopọ̀ mọ́ra wọn. Ìlà fi ń fi orúkọ Ọlọ́run ọba wa tí máa bẹ̀rẹ̀ nǹkan, tó máa bẹ̀rẹ̀ nǹkan, tó máa ń tí ó parí ẹ̀. Ìlà fi ń bẹ̀rẹ̀ wá sí tòní. Ipe bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim.
wá síta bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ní ńlá fi bẹ̀rẹ̀ torí pé àmọ́ bí a parí ẹ̀ sí Ọlọ́run ọba kó wọlá bá tí parí ẹ̀ dáadáa látẹ̀yìnwá kọjá tún lè parí eléyìí náà ní dáadáa. a dúpẹ́ fún Ọlọ́run ọba wa náà ọba tó kó wa lọ láti àwọn ààyè ìgbà kan gẹ́gẹ́ bí àwọn olóòtú wa ti sọ fún wa Ọlọ́run ọba kó bá wa dúró tì wọ́n wípé ìgbà kan la fi sí lórí afẹ́fẹ́ ìgbà kan tún nì nínú ìgbésí ayé tá a ti ń bẹ̀bọ̀ látẹ̀yìn àwa gan ọmọ torí pé àwa kọ́ là ń tò àmọ̀gbà tá a jọ ní sí lórí afẹ́fẹ́ àtìmọ̀gbà tá a jọ padà sórí afẹ́fẹ́ ìgbà tọ́lọ́run ọba ní á lò láláì ní sílẹ̀ ìgbà náà ni a ti lò ó ní ìgbà tá a tún padà yìí náà ìgbà yìí náà la tún lò lọ́ọ́. àwọn dúpẹ́ fún Ọlọ́run ọba wa tí ń ṣe àwọn nǹkan tí ń ṣe yìí nípa ìgbésí ayé wa. Ọlọ́run ọba tí ó ti pa wá kó tó dìgbà ká tó padà sí orí afẹ́fẹ́ yìí tó tún jẹ́ kí gbogbo wa pàdé padà bisalam àmọ́ lóore ká lè bá àtètè ríbi kọjá. lẹ́yìn náà as-salatu fún Ànábì wa Muhammad Ànábì wa tó jẹ́ ìkírun náà ni ẹni Ọlọ́run ọba rán sí wa kẹ́yìn nínú gbogbo àwọn ànábì tó ti wáyé òun náà ló pin àwọn ànábì. ìkẹ́ Ọlọ́run ọba àánú Ọlọ́run ọba kó lọ́ba bá ànábì wa Muhammad. látara bẹ́ẹ̀ a ṣàdúrà fún gbogbo àwọn àfáà àwọn dáì tó jọ́nà Ọlọ́run ọba àwọn tẹ́ẹ̀tì kú láyé Ọlọ́run ọba kó lọ bá kẹ́ wọn gbogbo wọn pọ̀ má ànábì wa Muhammad. àwọn tẹ́kù láyé táwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àbí táwọn gbọ́ Ọlọ́run ọba lẹ́nu wọn Ọlọ́run ọba kó bá ní ṣèkẹ́ wọn kọ́lọ́run kó dúró tì wọ́n. ìdí tá a fi ṣàdúrà náà ni pé ìbẹ̀rù náà ní máa ń múyàn tó jẹ́ pé èèyàn ò máa sọ̀rọ̀ nípa ara wọn ẹgbẹ́ tí èèyàn sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò sí láyé mọ́ torí pé èèyàn mọ̀ yìí pé òun ò jẹ́ nǹkan kan òun ò tó nǹkan kan àìjẹ́ nǹkan yìí náà ní jẹ́ pé ó bẹ̀rù ọ̀rọ̀ níbi ìṣàdúrà pé àwọn àfáà tẹ́ ti ṣe wá síwájú tóun gba ẹ̀kọ́ lọ́dọ̀ wọn Ọlọ́run bá kó bá nìkẹ́ wọn tí wọ́n sí láyé mọ́ àtàwọn tó ń bẹ láyé wọn kú sí ibi tó wà. ṣùgbọ́n mọ̀ yìí pé bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ yóò rí dáadáa níwájú Ọlọ́run ọba. alákọ̀ọ́kọ́ yóò máa gbà ládàá ike yìí ṣe àdúrà fún àwọn ọmọ ìyá rẹ̀ tí ò sí nítòsí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì yóò máa gbà ládàá ike ó mọ rírì ẹni tó kọ́ lẹ́kọ̀ọ́. gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad ti sọ fún wa nínú hadith rẹ̀ yìí ká máa ṣe dáadáa sí àwọn tí wọ́n jẹ́ akọ́ni lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn. àyà tó tún wáyé nínú Al-Qur'an tí tó ń béèrè lọ́wọ́ àti kéèyàn ní ìmọ̀ kéèyàn máa acknowledge tó nímọ̀ ó ṣe pàtàkì ó dáa fún wa ká máa gbé wọn sípò ṣùgbọ́n tí wọ́n máa gbé yẹn sípò náà kéèyàn náà tún bẹ̀rù Ọlọ́run ọba lérí ipò tí wọ́n gbé sí kó má sì ṣe à ń bọ̀ ń bí yín o. ìláyà fi ń bèrè lọ́wọ́ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim nǹkan méjì tó yàtọ̀ síra wọn ni ẹ̀ wá jábí hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun. ìjẹ́ ilé fi wọ́n wéra wọn ẹni tó nímọ̀ tí ń bẹ̀rù Ọlọ́run ọba tó dúró sójú ọ̀nà déédéé pẹ̀lú ìmọ̀ tó ní wọn àjọra wọn. àwọn méjèèjì ò jọra wọn àtẹni tí ọmọ bíi tí ó gbé yàn gbà nínú ẹ̀sìn ṣùgbọ́n kì í wá sí pé torí pé èèyàn ò nímọ̀ nínú ẹ̀sìn
ńlá fi wá máa yẹ̀yẹ́ rẹ̀ káàkiri ayé náà ìyẹn kọ́ amábítà ń lọ ní wípé ìdí tá a fi ṣàdúrà fáwọn onímọ̀ tá ti ṣáájú tá a kọ́kọ́ lọ́dọ̀ wọn à ń tẹ̀lé ní tàbí Muhammad kọ́ wa náà ni èèyàn gbọ́dọ̀ ní agídí ọkàn ó ní nítorí pé òun ti nígbàgbọ́ nù Ọlọ́run ìkíní kan bídíà ni eléyìí bídíà ni èèyàn gbọ́dọ̀ sí eléyìí ọkàn sàlẹ̀ ní sísinsin náà mo ṣe bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ wá tí ó bá jẹ́ àwọn nǹkan tó nítumọ̀ àwọn ànábì kọjá wọ́n rí kọjá lọ nínú ayé tó fi di pé ìgbà tá ní Muhammad òun náà tún rí kọjá àwọn sọ̀hábà náà tún rí kọjá àwọn ìmáàmù mẹ́rin wọ́n tún rí kọjá àwọn àfá àwọn kútùbù gbogbo wọn rí kọjá wọ́n ṣiṣẹ́ tí wọn àwọn náà rí kọjá ní iṣẹ́ tí ẹ tí wọn náà fi rí kọjá ìlò tí ń ṣe lọ́wọ́ yìí torí náà kò fi bẹ̀rù Ọlọ́run ọba ṣe Ọlọ́run ọba kó bá ní ṣe ìkẹ́ gbogbo àwọn tá a ti ṣàdúrà fún yín. Àmín. Látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa Ọlọ́run ọba kó bá ní ṣe dáadáa fún yín ààyè yín lẹ sílẹ̀ yìí láti fi jókòó ti ọ̀rọ̀ Ọlọ́run kí máa ṣe é ṣe kí àwọn àfáà tí wọ́n bá ní kí wọ́n máa tí wọ́n bá ń ṣàdúrà fún yín ká máa débi tọ̀dọ̀ ara wọn pé àwa náà tá à ń fààyè wálé àyè táwa tí àwa bá fi kalẹ̀ béèyàn bá mọ oore tí ń bẹ níbi kéèyàn fi àyè rẹ̀ lẹ̀ fún Ọlọ́run kò ní sẹ́ máa tún máa sẹ̀ máa sọ pé àyè tá a wá fi kalẹ̀ yìí kò ní wù gan láti máa sọ ṣùgbọ́n tó bá sọ náà kì í ṣaburú ṣùgbọ́n kò wá ní máa jẹ́ pé tí ó wà capitalize lórí nìyẹn wípé we are trying to use our time for the sake of Allah so and then àwọn tá a máa bẹ̀ náà ni pé ìwọ Ọlọ́run ààyè tá a fílẹ̀ fún ọ yìí mẹ́jọ jẹ́ ìbàlẹ́jọ bú fún wa níjọ́ gbẹ̀dẹ̀ kìíyàmà ní tá a máa wí nú ẹ̀ tá a fi ní ṣìṣe síwájú Ọlọ́run ọba Ọlọ́run kó já lè máa wí Ọlọ́run kó kọ́ wa kó kún wa lórí ẹ̀. àmọ́ àwọn tí wọ́n jókòó tí wọ́n ń gbọ́ wa tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọkàn wọn ni wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba sí láti lè jẹ́ kó wúlò fún wọn láti lè jẹ́ kó máa ṣiṣẹ́ fún wọn Ọlọ́run ọba ó dúró ti gbogbo wa Ọlọ́run ò sì ní kọ̀ fún wa lórí gbogbo nǹkan ṣe Ọlọ́run ànábì lọ́dọ̀ wa Ọlọ́run látara bẹ́ẹ̀ olóòtú wa gbogbo gbìyànjú yín Ọlọ́run ò ní jẹ́ ó já sásán program tí ẹ̀ ń ṣe yìí tí Ọlọ́run ọba sì ń fún yín ṣe yìí Ọlọ́run ọba yóò máa gbà fún wa kò ní jẹ́ kó parun Ọlọ́run ànábì lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. káwá bọ́ síbi tá a lọ inú ẹ̀ ní pé ìbẹ̀rù Ọlọ́run kí ni ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run? kí ni ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run? kí ni ìbẹ̀rù Ọlọ́run ó ṣe fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa? ó di méjì. ẹni máa ń bẹ̀rù Ọlọ́run ìdí wo níbi ń bẹ̀rù Ọlọ́run? kí ni ìbẹ̀rù Ọlọ́run ọba yóò wá padà dà? kí ni ẹni tí ń bẹ̀rù Ọlọ́run ọba gbọ́n padà dà? iná ẹni falsafatul hayat ìbéèrè pé kí ni ayé gẹ́gẹ́ téèyàn wá tó èèyàn ò lè mọ̀ wáyé kó lóun bẹ̀rù Ọlọ́run torí pé ó ní ẹ̀mí owó ayé orí ayé wọn bí gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fúnra wa lẹ́ẹ̀kan pé wọ́n bí nígbà wọ́n fẹ́ bí wọ́n bí jáde láti bí kó jẹ́ ọ̀lẹ wọ́n bí nígbà tí ń bẹ lọ́mọ tuntun ká má fi waste time gbogbo alamọ bí wọ́n ti bá a ṣe wà nínú ìyá wa gbogbo alamọ bí wọ́n ṣe ṣe bí àwa kó tó di pé lóyún kì í ṣe pé àwa oyún kan fò mọ́lá bákan ni. tàwa ló wá wà nídìí iṣẹ́ gbogbo bí wọ́n ṣe ń ṣe yìí tó fi di pé ìyá àti bàbá gan ń pàdé ara wọn débi pé wọ́n jọ ń láṣepọ̀ débi pé wọ́n wá ń doyún débi pé wọ́n wá ṣẹ̀ ń sọ pé oyún yẹn wá ń rù fóṣù mẹ́sàn-án débi pé wọ́n ṣẹ̀ wá ń fi oyún yẹn bí èèyàn débi pé oyún yẹn wá bí lóṣù mẹ́sàn-án yẹn kì í ṣe pé níjọ́ náà ló dìde tí ń rìn kì í ṣe pé níjọ́ náà ló dìde tí ń rìn náà kì í ṣe pé níjọ́ náà ló dìde tí ń sọ̀rọ̀ ó dúró níbi abẹ́ àṣẹ Ọlọ́run bá náà ni tó fi dàgbà débi pé ń lè dádúró nígbà tó yẹ kó máa lo ẹsẹ̀ débi pé ń lè sọ̀rọ̀ nígbà tó di pé ó yẹ kó máa sọ̀rọ̀ ló di wípé kó lè máa rìnà nígbà tó yẹ kó máa rìnà.
débi wípé kó lè máa ti rìn lọ tí rìn bọ̀ àti tí ń rí tí ó lè máa papọ̀ mọ́ ọkàn rẹ̀ pé ta ló tẹ̀wọ̀n nǹkan yìí, kí ló dé tí nǹkan fi ń ṣe, ìgbà wo lèmi gan dáyé, kí ló dé tèmi gan wáyé, bó lèmi gan ṣe wá wáyé, kí ni mo wá ṣe láyé. àwọn àbéèrè yìí ó sopọ̀ mọ́ ẹ̀sìn téèyàn ń sìn àti bó ilé ni ó ṣe nígbàgbọ́ nínú Ọlọ́run. kí wàá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run? ìbẹ̀rù Ọlọ́run náà nígbàgbọ́. ẹni tí ò bẹ̀rù Ọlọ́run ọba ò lè nígbàgbọ́ nínú Ọlọ́run. ara àwọn nǹkan tí ń jẹ́ problem láyé lónìí nìyẹn. tẹ bá rẹ lónìí yóò ní I'm a Muslim and I'm ready to die for Islam. kí ló ń kú fún Islam fún? Islam wà tiẹ̀ ó kù náà ní bó kú fún Islam. tó bá lọ bá kú fún Islam lérí kíni? ṣé lérí ìbẹ̀rù Ọlọ́run ni àbí kẹ́lẹ́ bá a mọ̀ pé ó fẹ́ kú pé ó sì jihad? ṣètìrì ìbẹ̀rù Ọlọ́run ni ó máa mú ọ sọ̀rọ̀ tó jẹ́ pé ìwọ́gbọ́n máa wò pé n tó ń sọ yìí ǹjẹ́ agbára ǹjẹ́ ẹ̀rù máa bà ọ́ lórí pé tí mò ń sọ yìí kí ni mo mọ̀ tí ó kẹ́yìn ẹ̀? ǹjẹ́ tí n bá sọ tán mi bá bọ́ lára mi kí ni ń padà tó máa kí ni ó máa jẹ́ ẹ̀san mi? ìbẹ̀rù Ọlọ́run nìyẹn. ẹni bá wá nígbàgbọ́ nínú Ọlọ́run ìní ó máa sọ ní tó fẹ́ sọ, ìní ó máa sọ wà wù, òní ó máa sọ ìgbésí ayé gbé látara pé ń bẹ̀rù Ọlọ́run. ìtì mo fi mú àpèjúwe wípé I'm a Muslim, I can die for Islam, ìwé wúrúwúrú gbogbo bí ti ń wí lẹ́nu ara rẹ̀ tí ó máa wí kéwù. ìwòrú ẹni tí ń pa àwọn èèyàn ní ìpakúpa títí tún ṣe kútùbà kó tó di kó pààyàn ní ìṣe Islam. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n ní tí ọ̀rọ̀ òye wọn ni Muslim náà ni ó sì ti ó kéwú lẹ́nu ó tó pààyàn. èèyàn lè kéwú lẹ́nu kó má sí ìbẹ̀rù Ọlọ́run ọba ń bẹ̀. a jẹ́ wípé tó bá ti jẹ́ báwọn èèyàn lè kírun láì sí ìbẹ̀rù Ọlọ́run ọba ń bẹ̀. èèyàn lè gba àwẹ̀ láì sí ìbẹ̀rù Ọlọ́run ọba ń bẹ̀. àwẹ̀ tí èèyàn bá gbà láì sí ìbẹ̀rù Ọlọ́run ọba ń bẹ̀ kì í ṣàwẹ̀. ìrun tí èèyàn bá kí láì sí ìbẹ̀rù Ọlọ́run ọba ń bẹ̀ kì í ṣe ìrun. ẹ̀sìn tí èèyàn bá sìn kódà kó jẹ́ hajj ni kó jẹ́ zakat ni kó jẹ́ gbogbo nǹkan tá a fi ń ṣàdínì ni kó wá kó nù àdínì nígbà tó lọ ní àmọ́ ẹ ṣe dáadáa. gbogbo dáadáa tí èèyàn bá ṣe tí ò bá ti sí ìbẹ̀rù Ọlọ́run ọba ń bẹ̀ kò òfo ni. kí wá eléyìí ni ó máa jẹ́ ìdáǹtẹ̀ ní importance of taqwa lillah. nǹkan tó jẹ́ kókó ìdí tá a fi gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ń páyà Ọlọ́run ọba. èmi pé tá a bá ti fi páyà Ọlọ́run ọba sí gbogbo nǹkan tó yóò bá àwù ká máa ṣe tá a bá ti ṣe bí iznillahi à ń ṣe nítorí ara wa ni à ṣe nítorí páyà Ọlọ́run. ẹ̀ẹ́dì pé aburú ni máa ń padà kẹ́yìn nǹkan náà gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe sọ fún wa. a máa débẹ̀ nígbà tá a bá ń tò síwájú. àmọ́ ká tó lọ bí gbogbo àwọn hujja tá a fẹ́ mú jáde àwọn nusus tá a fẹ́ mú jáde ìní àkọ́kọ́ mọ kí ni ìdí ń tà ń sọ̀rọ̀ ń pa rẹ̀. kí ni ìbẹ̀rù Ọlọ́run dálé lórí gbogbo wa náà la mọ̀. alákọ̀ọ́kọ́ mẹ́ òun náà ni wípé gbogbo wa la wà láyé báyìí mùsùlùmí ni wá abáyìíṣe mùsùlùmí. kí ni tí ó kẹ́yìn gbogbo wa bàbá bí wa ikú ni. bí ẹni tó wà láyé lónìí tí ó ti mọ ibi tọ́rọ̀ ló padà já sí tàbí pé bàbá àbí màmá wa ayé yìí ẹ máa gbé lọ ní kó ní òun mọ òun tí mọ̀ bóyá òun mọ̀ gbé lọ náà bóun ó kú tábà bí dàtẹ́ kú òun mọ̀ bóyá òun ó kú náà ẹni àgọ́ nìyẹn. gbogbo wa la mọ̀ pé a kú kúrò ní ayé mi torí pé gbogbo wa la mọ̀ pé àmọ̀ bẹ̀rẹ̀ ayé yìí wọ́n bí wa nù ẹ̀ńjọ́ kan ní. ara àwọn àdí téèyàn ó fi bẹ̀rù Ọlọ́run ọba ara àwọn àdí ẹ̀ nìyẹn. bá a ti wá wáyé tá a sì mọ̀ pé a wáyé tá a mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ tá a mọ̀ pé a sì kú tá a mọ̀jọ́ tá a kú yẹn. Ọlọ́run ọba ló dá wa wáyé. Ọlọ́run ọba yẹn náà ni ó sì pa wá òun náà ni yóò gbé wa dìde tá a wá sí ìdájọ́ wájú ẹ̀.
ǹjẹ́ Ọlọ́run ọba yẹn wá tó bẹ̀rù bí àbí ò tó bẹ̀rù? Kí wá nìdí tó fi yẹ ká máa bẹ̀rù Ọlọ́run àti sọ? Kí ni ìbẹ̀rù Ọlọ́run ọba tá a bá bẹ̀rù kí ni ó wà padà dà? Ìní ó jẹ́ iṣẹ́ tá a ṣe nínú ayé. As a Muslim, ẹ̀dá gbọ́dọ̀ máa mà wípé gbogbo iṣẹ́ tó ń bá ṣe ni ó padà dìtàn. Àìdá ó dáa ni àbí ò dáa ni. Ilẹ̀ yóò fi máa sọ in tó fẹ́ ṣe wípé in tí ó di ìtàn tí wọ́n padà kó wá bá mi. Kí ló dé tó jẹ́ wípé mo wá ń ṣe àìdá tó pọ̀ ju dáadáa lọ? Ilẹ̀ ẹ̀dá fi gbọ́dọ̀ máa sáré pé dáadáa nìkan ni kò máa ṣe, dáadáa nìkan ni kò máa ṣe, torí gbogbo ohun tí gbogbo wa ń ṣe pátápátá yìí yóò padà di tí wọ́n kó jọ fún wa níjọ́ gbọ́dọ̀ al-qiyāmah tí wọ́n wà kó sí wọn wájú. Inna nahnu nuhyi al-mawta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Gbogbo ń tà ń ṣe pátá yìí gbogbo ẹ̀ ni wọ́n ń kọ́ lẹ̀. Bàbá tún kú tẹ́ èyí tá a bá tún ṣe lẹ́yìn wa tá a máa ń sọ pé alágbájá ilé ni Ọlọ́run bá kó bá ní jẹ́ o, Ọlọ́run bá kó bá ní jẹ́ o. Ìyún náà wọ́n tún máa kọ́ lẹ̀. Ọlọ́run ọba jẹ́ ká rí dáadáa dé níwájú ìwọ Ọlọ́run ọba. Ẹ wá rí ǹjẹ́ a lè dáyé gbé láláì níbẹ̀rù Ọlọ́run? Ṣó ṣeé ṣe bẹ́ẹ̀? Kò ṣeé ṣe. Àwọn á ń sọ̀rọ̀ nípa àbẹ̀rù Ọlọ́run ọba. Ẹ wá wò ó gbogbo nǹkan wo la lè ṣe nínú ẹ̀sìn láláì fi bẹ̀rù Ọlọ́run ọba sí. Ẹ̀wọ̀ ayé àti Ọlọ́run ọba sọ̀kalẹ̀ títí ń pè àwọn ọmọ ẹ̀dá Ádámà. Tó jẹ́ pé ittaqullaha iná ni ntí fi ń ṣe àǹkórí ọ̀rọ̀ nù háyà náà. Báfó bá sọ̀rọ̀ wọn ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ya ayyuhal ladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat lighadin wattaqullaha. Ẹ tó rí kí lọ́lọ́run bá fẹ́ fi ṣe tí jẹ́ pé ó fi ń sọ ìbẹ̀rù Ọlọ́run ọba bí kíkẹ́kíkẹ́. Ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhan nasu ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa bassa minhuma rijalan kathiran wa nisaa wattaqullaha. Ṣètò bẹ́ẹ̀ wattaqullaha. Ọlọ́run ọba fẹ́ kí a máa bẹ̀rù òun torí pé ìbẹ̀rù Ọlọ́run ọba ló lè jẹ́ kí wáàsí ó gbọ́ kó wọlé sọ́dọ̀ wa. Ìbẹ̀rù Ọlọ́run ọba ló lè jẹ́ ká máa bẹ̀rù ń ta ń gbọ́. Ìbẹ̀rù Ọlọ́run ọba ló lè jẹ́ kí wọ́n sọ fún wa pé àsìkò òun ti tó ká sì dìde ká sì lọ́ọ́ máa kí. Ìbẹ̀rù Ọlọ́run ọba ló lè mú wa sọ pé àsìkò zakato ká sì lọ́ọ́ máa yan zaka. Ìbẹ̀rù Ọlọ́run ọba ló lè mú wa tí àsìkò Ramadan ó fi wọlé táàfì máa lọ gbà rẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run ọba náà ni ó mú àsìkò hajj dédé ìfún ní ma gba àwọn òrì tí n bá kójọ tí n bá fi ṣe nǹkan míì yìí tí n bá fi ṣe business màá lè jèrè tí n bá sì ti jèrè màá gbé ọ̀kadà lọ níjọ́ míì. Ẹ̀yà àbáyọ tó ti dé pẹ̀lú superstition yìí ni a máa lọ. Ìbẹ̀rù Ọlọ́run ọba ni ó jẹ́ kéèyàn lè máa ṣe tó bá ṣe nítorí tọ́rọ̀ wọn bá ní òfin ní ilé ìbojú wẹ̀yìn. Ìbẹ̀rù Ọlọ́run ọba yìí sì gbéyàn lọ bí pé wọ́n ní ṣe aburú torí pé wọ́n wá ní ìbẹ̀rù Ọlọ́run ọba yìí ṣàbúrú yẹn Ọlọ́run ibi tó da padà sínú nísìnyí. Ẹgbẹ́ tó bá ti pààyàn ó wà lìyẹn náà kò sí ní èèyàn ní wà lìyẹn náà tí èèyàn bá ti lọ pààyàn tí èèyàn ti bọ́ mọ́ra rẹ̀ kó wá lóun fẹ́ lọ fi pààyàn ní ó fi wà lìyẹn náà. Ìkan nínú kò sí ìbẹ̀rù Ọlọ́run ọba nù yàn. Ìbẹ̀rù Ọlọ́run ọba ò ní bẹ níbi kí èèyàn mú èèyàn tí Ọlọ́run dá. Èèyàn tí Ọlọ́run dá fẹ́ kọ ní ọ̀nà ẹ̀jẹ̀ ayé rẹ̀ tó bá wu Ọlọ́run ọba tó bá fẹ́ du bó ṣe fẹ́ du tí ò ní sí ọwọ́ rẹ̀ ń bẹ̀ yóò du àbí kó pa tó bá fẹ́ pa. Àìmọye yẹn ló kú lónìí dẹ́gbẹ̀ kò sẹ́ni kankan tó máa ń pa rẹ̀. Àìmọye kèfèrí ló kú lónìí tí ìdí ìṣẹ́fẹ́ nìkankan ló pa wọ́n.
torí náà ìbẹ̀rù ọlọ́run ọba ní òjò máa mọ̀ pé ṣé tọ́lọ́run bá fẹ́ pa kèfèrí kẹ́ láláì sọ́wọ́ rẹ̀ mẹ́ so ní láti máa dára rẹ̀ láàmú kan láti lọ́ọ́ máa dẹ́ṣẹ̀ sí rẹ̀ lọ́rùn wá ní ọ fẹ́ pa kèfèrí nítorí kó jẹ́ kèfèrí ìbẹ̀rù ọlọ́run kọ́ nìyẹn ìbẹ̀rù ọlọ́run kẹ́ ti pín sóríṣiríṣi mi nígbà bá débi yìí á máa ṣàlàyé ẹ̀ àmọ́ ìbẹ̀rù ọlọ́run ọba yìí ni ó máa tì ọ́ lọ bí dáadáa ní ṣíṣe tó sì máa ṣe pẹ̀lú orúkọ ọlọ́run ọba. واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا وآية من بوش قاري àti ìtọ̀ àwọn àyà akẹ́kọ̀ọ́ mú ìtọ́kùnlọ́hà tọ́lọ́ wọn bá mú jáde nínú gbogbo àwọn àyà níbi ìyàwó àyà èmi ló wà lálẹ́ mú jáde lálẹ́ yìí. bàbá imú mẹ́ta tá a ti mú jáde yẹn ilẹ̀ ti kú ẹ wá wo adúrú ààyè tí ń bẹ nínú alukur'ani tọ́lọ́ wọn bá ti máa bá wa sọ̀rọ̀ kí ni máa kọ́kọ́ fi ṣáájú ittaqullah ittaqullah ẹ páyà Ọlọ́run ọba ẹ páyà Ọlọ́run ọba ìgbà nábì dé ẹ páyà Ọlọ́run ọba ìgbà Musa dé ẹ páyà Ọlọ́run ọba ìgbà Isa dé ẹ páyà Ọlọ́run ọba ìgbà nábì Ibrahim dé ẹ páyà Ọlọ́run ọba ìgbà nábì Sọ́ọ̀lì dé ẹ páyà Ọlọ́run ọba ìgbà nábì Nuhu dé ẹ páyà Ọlọ́run ọba náà ni gbogbo wọn wí ànábì Sọ́ọ̀lì ìgbóǹde ẹ páyà Ọlọ́run ọba ni gbogbo ní wí. a sì mọ ìtàn àwọn tó jẹ́ pé wọ́n bá sọ̀rọ̀ wípé kẹ́ páyà Ọlọ́run ọba tí wọ́n dáhùn. ọmọ tó kẹ́yìn wọn bàbá wọn sọ fún wa pé káfí ìbẹ̀rù Ọlọ́run ọba lo ẹ̀sìn tá à ń lò láyé lónìí. tí gbogbo wa sọ pé ìrọ́ náà ni jàre káṣá ti lọ mọ́ṣáláṣí ìlú Ọlọ́run sáà ní alẹ́ mi ní àlọ́ kírun well mọ́ṣá ti lọ kí. àfìbẹ̀rù Ọlọ́run ọba kírun àfìbẹ̀rù Ọlọ́run ọba fọ́kọ àfìbẹ̀rù Ọlọ́run ọba fẹ́yàwó àfìbẹ̀rù Ọlọ́run ọba bímọ àfìbẹ̀rù Ọlọ́run ọba sí gbogbo nǹkan tá à ń ṣe àti láǹfẹ̀sì. iná di wàhálà sí yẹn lọ́rùn ni ọlọ́mọ yóò di wàhálà sáwà lọ́rùn. ó wà very very important to apply the fearness of Allah subhanahu wa ta'ala, or we should apply the fearness of Allah subhanahu wa ta'ala in every act of our deen. ó wà every aspect tàbátẹ́ àti even of our lives tó tẹ ìgbésí ayé wa iná ẹ̀lẹ́sìn wa. gbogbo èyí tá à ń yà bá tá à ń lọ ń ṣe afẹ́ ṣiṣẹ́ afẹ́ dolówó à ń yà á bà ní. èyí ṣe ìdí tọ́lọ́run ọba fi mú wa wáyé gẹ́gẹ́ nìyẹn. ìdí tọ́lọ́run fi mú wa wáyé ni ike àwa sìn Ọlọ́run. àyàbá inú rẹ̀ tọ́lọ́run ní ẹ̀gbìyànjú lọ ká sì bẹ̀rù Ọlọ́run ọba gbìyànjú lọ náà ni. Ọlọ́run ọba gẹ́gẹ́ ló máa kàn ìgbìyànjú wa yẹn. tí nǹkan tá a fi máa sọ pé àárẹ̀ lè ṣe òyànjú Ọlọ́run ọba bá wa sílẹ̀ òyànjú Ọlọ́run ọba ní máa bá àyàn ṣe. alhamdulillah gbogbo ala a mọ̀ pé àìmọye nǹkan ní nǹkan tá a ní láti ṣe tó jẹ́ àwọn responsibility wa nínú ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run ọba pa wá láṣẹ ní tàbí Muhammad sallam náà sì pa wá láṣẹ. ìbẹ̀rù Ọlọ́run ọba làwa láwàá apply sínú ẹ̀. ẹ̀rí kẹ́kẹ́ ò lè fọ́ọ̀sì yẹn pé ó yà lọ bẹ̀rù Ọlọ́run ọba kò fi máa kírun. kíyàn kan lọ mọ́sálásí ìjọba lọ kírun tó wáyé kó kí lórí ara rẹ̀ ní tí sì ń ṣagídí kírun yẹn pé bí mo ṣe kí tèmi ni nǹkan kò sí tó kàn nìkan mo ti máa kí nìyẹn mo fẹ́ kí kó dájú tí gbogbo èèyàn lọ ni wàá dá wàhálà lẹ̀ kí ni dáadáa ní àbóhùn ṣe kí ni òun fẹ́ kí dájú gbogbo tí yín lọ. òun fẹ́ ṣe àwọn extra iṣẹ́ nínú ìran tó ń kì í sódà kí bẹ̀rù Ọlọ́run bá bẹ̀rù Ọlọ́run kan. ìbẹ̀rù Ọlọ́run ni pé kéèyàn tẹ̀lé tìtọ́lọ́run àti Allaha wa àti Rasula. tẹ̀lé tọ́lọ́run kẹsì tẹ̀lé tòjíṣẹ́ ìbẹ̀rù Ọlọ́run ọba nìyẹn. kí wàá lè yẹn fi bẹ̀rù Ọlọ́run èèyàn máa ń rọ ọkàn rẹ̀ kalẹ̀ ni ìdíyẹn fi lè bẹ̀rù Ọlọ́run èèyàn máa rọ ọkàn rẹ̀ kalẹ̀. alákọ̀ọ́kọ́ ẹni shahadatu an la ilaha illallah ẹni gbàgbọ́ nù Ọlọ́run ọba gẹ́gẹ́ bí nǹkan tá a ti ń sọ fún wa pé olódàwà
gbogbo nǹkan tá à ń jẹ nínú ayé ọlọ́run ọba ló kó fún wa, atẹ́gùn tá à ń fẹ́ sínú ọlọ́run ọba ló kó fún wa, àwọn igi tá à ń lò tá a fi ń kọ́lé wa ọlọ́run ọba ló kó fún wa, àwọn òjò tí ń rọ̀ ọlọ́run ọba ló ń rọ̀ jù, snow tí ń rọ̀ ọlọ́run ọba ní rọ̀, oòrùn tí ń ràn ọlọ́run ọba ní ràn, gbogbo nǹkan tí ẹ̀dá ń ṣe láyé pátápátá ọlọ́run ọba ní kó tì wá, àti dídá ẹ̀dá wá sínú ayé ọlọ́run ọba ló ní. ìjọ ọlọ́run ọba yẹn ò wá tó páyà, ìjọ ọlọ́run ọba yẹn ò tó máa bẹ̀rù pé in tó pa mí láti kí n ṣe, ǹjẹ́ is it important for me to apply the fear of him by doing it? kí làwọn nǹkan téèyàn bá ṣe lójú ọ̀nà ọlọ́run náà ni ká nígbàgbọ́ ọ̀nà ọlọ́run, ká kírun, ká yọ zàká, ká gbààwẹ̀, ká lọ sí hajj, ká hùwà rere sí ọmọlàkejì, ká hùwà rere sí ará àdúgbò, ká sì máa tọ́jú àwọn aláìní tí ń bẹ́ẹ̀ náà nù. kí wàá ní tó le jù nínú ìgbésí ayé yìí tó yẹ pé ká apply sínú ilé ayé wa tó yẹ pé kò ní padà ra wa gan náà lọ́wọ́. bẹ́ẹ̀ bá nígbàgbọ́ ọ̀nà ọlọ́run yóò ní fọkànbalẹ̀ nínú ayé rẹ ni. bẹ́ẹ̀ bá ń kírun ọkàn ló sì máa fọ̀ mọ́. bẹ́ẹ̀ bá ń gbààwẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ títí ń ṣẹ̀ ọlọ́run ọbú àfọ̀mọ́ ó sì máa débá. bẹ́ẹ̀ bá yọ zàká ó mú kò mú òkun nínú nǹkan tó jẹ́ pé ó lè di ọ̀ràn sí nínú sàárè ó ń yọ kúrò ní. bẹ́ẹ̀ bá lọ sí hajj èyí lọ hajj kó má rí oore bọ̀. káwá là ń ṣe lóore ara wa là ń ṣe lóore lórí gbogbo kìíní, àmọ́ lórí kí là ń ṣe lé lórí, ǹjẹ́ lórí ìbẹ̀rù ọlọ́run ni. bẹ́ẹ̀ bá ṣe dáadáa sáwọn èèyàn wọn ni ọmọ ilé rẹ ni ọmọ èèyàn tí bá ń kọjá lọ gan wọn ní lágbájá bàbá rẹ̀ ṣe èèyàn, ẹ̀yin náà ṣe dáadáa sáwọn ọmọ rẹ̀ ẹni rẹ ni lágbájá, àwọn ọmọ rẹ̀ ó sì tún wá kú, ẹni ẹ ti kú, àwọn ọmọ rẹ̀ ò lágbára àti ṣe dáadáa sí wọn, ṣé bàbá tí wọn náà ṣe dáadáa sí wọn gbà tá a wà láyé. kèé sẹ̀sẹ̀ àlìkìyámà nù, ẹ̀sán tayé nù. so tẹ́ máa ń kọ́ wa ní dáadáa nínú ẹ̀sìn, tẹ́ máa ń kọ́ wa ní dáadáa nínú ayé, a jẹ́ pé à ń ṣe lérí ara wa ni. wọ́n ní abẹ́rù ọlọ́wọ́ ọba man amila salihan falinafsihi. abẹ́rù ọlọ́wọ́ ọba lérí ara wa ni. wọ́n ní a ṣe dáadáa torí bí yóò bá bẹ̀rù ọlọ́wọ́ ọba kò lè ṣe dáadáa. àmọ́ tí ń dẹnu ayé ní ìdáhùn kan ní àwọn fẹ́ wà libra yìí náà, èmi láti lọ mọ́ṣáláṣí mi, èmi láti lọ sẹ́niwẹ̀ kí sáà ti máa ṣe dáadáa sí gbogbo yẹn. ẹ̀sìn wà very very important. ẹ̀sìn ńlá fẹ́ fi ìbẹ̀rù ọlọ́run ọba sìn. kí ni ìdí tó fi jẹ́ pé ẹ̀sìn gẹ́gẹ́ ni tó jẹ́ kókó ń ta fẹ́ fi ìbẹ̀rù ọlọ́run ọba sìn. inú ẹ̀ ní kí ọlọ́run ọba sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allaha huwa razzaqu dhul quwwatil matin. ọlọ́run ọba sọ fún wa pé wa ma khalaqtul jinna, òun ọ̀gá àwọn àlìjànú wal insa àti àwọn èèyàn illa liya'budun, àyàfi kéèyàn nípa ya kéèyàn torí tí mo fi dá wọn ìní ìsìn ọlọ́run ọba, ìdí tí mo fi dá yín wáyé nù. ẹ̀wà rí ta lọ́lọ́run ọba mẹ́sàn-án ẹ̀ èèyàn àtàjẹ̀nú, torí káwọn náà ní tí ọlọ́run ọba dá sínú ayé tó jẹ́ pé ó jẹ́ ní tí máa tó pàtàkì jù. àwọn náà ni wọ́n máa bá sọ̀rọ̀. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ẹ máa ń dé èèyàn àtàjẹ̀nú àyàfi ká máa sìn ní. ẹ̀sìn tí wàá tó oríṣiríṣi. àbí ẹni tó ní kíní kan ní mẹ́ta lọ́kàn ní ọlọ́run ọba náà lòún sìn, ọlọ́run ọba kọ́ lòún sìn. nítorí ti pé mẹ́ta kì í ṣe ọkàn mọ́, ó fi bẹ̀rù ọlọ́run ọba sí náà. torí pé ọlọ́run ọba ló ní èmi ọlọ́run ọba ẹyọ kan ni ní. ǹjẹ́ tó bá jẹ́ pé mo pé mẹ́ta ni
ìkánú mi ó máa sọ pé kó òórùn ràn tẹ́mi ó sì máa sọ pé kí òjò rọ̀. ìkánú mi ó máa sọ pé iye wọn àbá àsìkò yìí ni mo fẹ́ fi kí ọ̀sán máa jẹ́ kọ̀sán máa jọ̀sán. ìgbà báyìí ni mo fi fẹ́ kó òru máa jóru. kò ní yóò máa tàṣẹ ara wọn. àmẹ́mi ọlọ́run ọba ẹyọ kan ni mí. nígbà kan ẹ máa wà nínú wíńtà ilẹ̀ ó tètè máa ṣú. nígbà kan ẹ máa bẹ nínú sọ́mà ilẹ̀ ò ní tètè ṣú. èmi ọlọ́run ọba náà mo fi ń dọ́lá. ǹjẹ́ tó bá yẹ pé mẹ́ta lọ́kàn ọlọ́run ọba ni ǹjẹ́ ọlọ́run ọba máa sọ pé igi ere tí mo fẹ́ kó wù ú ń bí ìmí ni kó ẹlòmíì lè sọ pé ìmí ni kó wù ú mbẹ́. ìgbé mi ọlọ́run ọba ẹyọ kan ni mí èmi ni mò ń wugi èmi ni mò ń dáyà èmi ni mò ń pààyàn èmi ni mò ń bí ni èmi ni mò ń jí ni èmi ni mò ń fún ni èmi ni mò ń fàtẹ́gùn èmi ni mò ń rárùn èmi ni mo ní gbogbo èèyàn tí ń bẹ nínú ayé èmi ni mo làwọn ẹranko èmi ni mo làwọn àlìjẹnú èmi náà ni mo làwọn màláìkà. La ilaha illallah. ìjẹ́ ìyẹn kan nínú ìgbésí ayé yẹn nínú gbogbo tọ́lọ̀ ń dà yẹn dún kó ṣoṣo kan níwọ́ táwọn ń bẹ̀ ká ń bẹ̀ táwọn ń ṣe wáàsí pé kó o fi bẹ̀rù ọlọ́run ọba sí ọlọ́run ọba tá à ń dárúkọ pé ó ní gbogbo nǹkan yìí. ǹjẹ́ a lè mú jáde wípé ìwọ èèyàn yóò ìwọ ẹyọ kan yìí àwa ń bẹ̀ ọ́ pé fi bẹ̀rù ọlọ́run ọba sí ọlọ́run ọba tá à ń dárúkọ pé ó ní agbára lórí gbogbo nǹkan yìí. ọba tó ní gbogbo odò tí ń bẹ nú ayé yìí ẹ wo adúrò odò tí ń bẹ láyè. ọkọ̀ ojú omi ó rìn láti Amẹ́ríkà bí yóò sì rìn lọ Nàìjíríà láti Boston yóò pàdé ara wọn ní New Jersey láti New Jersey wọ́n máa lọ ọ̀nà ibì kan wọ́n tún kọ́nẹ́ẹ̀tì ní Europe wọ́n tún kọ́nẹ́ẹ̀tì wọ́n tún fi dé Áfíríkà wọ́n tún kọ́nẹ́ẹ̀tì wọ́n dé Kútọ́nù wọ́n dé gbogbo òlú káàkiri wọ́n dé gbogbo Asia. ta ní sí gbogbo ọdún ta ló ní gbogbo nǹkan tó wà ní gbogbo ayé ọlọ́run ọba yẹn ni ṣùgbọ́n àwọn sọ fún wọn ẹ̀yẹ kan nínú nǹkan tó ọlọ́run ọba yẹn dá pé kò ní bẹ̀rù ọlọ́run ọba kò sì ti payá ọlọ́run ọba lu ayé rẹ kò sì ti payá ọlọ́run ọba sí ẹ̀sìn tó ń sìn. bó ló ti wá jẹ́ tó wá nira fún ọ náà èyí ò sì lè sí lọ́wọ́n ọba láláì ní ìbẹ̀rù ọlọ́run. ẹ rí i pé nígbà tí ọlọ́run fẹ́ gbé ìgbàgbọ́ wá bá wa ó ní aminu billahi ẹni ìgbàgbọ́ nú èmi ọlọ́run ẹni faith nínú ọlọ́run ọba yín ọba àdẹ́dà yín. shahadatu la ilaha illallah wahdahu la sharika lah. àìníbẹ̀rù ọlọ́run ní jẹ́ kí a máa sọ pé òun lọ́lọ́run kékeré kan ọlọ́run bàbá ọlọ́run ọmọ yóò rò pé níbi tí ọlọ́run bá bí tí ọmọ ọba gbé òun tí bàbá ó gbé òun títí bí bàbá ọba gbé òun tẹ̀mí mímọ́ ó gbé òun. ìgbẹ́tẹ̀ àbá ti nígbàgbọ́ pé ọlọ́run ọba ẹyọ kan tó dá wa tó fi ẹ̀mí sí wa lára tá a sì mọ ibi tí ẹ̀mí yẹn wà nù ara wa tá a sì mọ ìgbà tó lè mú kúrò. ọlọ́run ọba yẹn ó tún bẹ̀rù kéèyàn jí fúnra rẹ̀ kò ní ìdí kan ṣe wá àti fún pé ǹjẹ́ mo mọ ibi tẹ́mi wà nù ara mi lóòótọ́ wọ́n máa ń sọ pé ibi háàtì ni ibi háàtì ó ṣe mọ̀ pé nígbà tí mú jáde tó wáyé pé inú háàtì ló wà mú jáde ńbẹ̀ pé nǹkan náà ni kò ṣeé mú jáde ó sì fi rìn káàkiri láyé ẹlòmíì sì fi lo 90 years ẹlòmíì fi lo 100 years ẹlòmíì fi lo 120 years à ń sọ tàwa tá a wà ń jà sí nígbèsè ayé ìsìn ni o òun náà irú ẹ̀mí náà ní bẹ lára àwọn tó ti lọ tán lo 800 years 1000 years. ṣùgbọ́n nígbà tí ẹ̀mí yẹn ó bá kú kì í ṣe pé wọ́n yọ jáde nínú ara rẹ̀ ọlọ́run ni ó sọ pé àṣẹ èmi ọlọ́run ọba ti ń bẹ lára rẹ̀ ó yá kó kú mẹ́ èèyàn ó sì kú. kì í ṣe pé wọ́n mú ẹ̀mí jáde wọ́n á mú sí lẹ́gbẹ̀ẹ́ pé ẹ̀mí rẹ̀ ni ó yá dó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti mú jáde. ẹ wọ ọlọ́run sọlọ́run yẹn wá tó páyà kó tó máa bẹ̀rù. ọlọ́run ní èmi ọlọ́run ọba tí mo sọ pé ìdáyé fún kẹ̀kẹ́ mi àyàfi kẹ́ ẹ máa sìn mí. èmi ọlọ́run ọba yẹn mi èyí jẹ mo sì lóúnjẹ tí mo máa èmi mo sì ń bùn gbogbo ayé lóúnjẹ lónìí. èmi ọlọ́run ọba mi yìí mu èmi ni mo sì ń bùn gbogbo ẹ̀ ní nǹkan mu lónìí. ẹ̀sọ́ ni tó dá omi tó kọjá ọlọ́run. ẹ̀sọ́ ni tó ń jẹ́ ti ń wá tó kọjá ibi tọ́lọ́wọ́n ọba dá àtàsí ọlọ́run àtàwọn èèyàn tọ́lọ́wọ́n ọba dá tí wọ́n ń gbé. ẹ̀sọ́ nù lẹ̀ tí oúnjẹ ti ń jáde
tó kọjá orí ilẹ̀ ọlọ́run ọba. Ẹ sọ atẹ́gùn tí ń fẹ́ tí àwọn ewéko tẹ́ ń jẹ àbáwọn oúnjẹ tẹ́ ń jẹ tó kọjá afẹ́fẹ́ ọlọ́run. Àwọn omi tẹ́ ń lò ẹ sọ bí tẹ́ ti ń rí tẹ́ fi ń gbìn nǹkan tó kọjá omi ọlọ́run. Máa wù rí dùn mí ní omi rìkì. Èmi ọlọ́run ọba mi yìí náwó mo sì kó owó kalẹ̀ fún gbogbo èèyàn tí ń bẹ láyé. Tó bá jẹ́ pé èmi kọ́ ni mò ń pín owó ni tẹ́ pé mi kọ́ mo lówó ni gbogbo yín lẹ́nu owó bákan náà lẹ́ẹ̀ma ṣe wàhálà kẹ́kẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe wàhálà lówó yín ó máa yọ lẹ́ẹ̀ma sọ pé mo ti dolówó eléyìí mo pa èmi mo kọ́ fúnra mi. Ọlọ́run lé mi ọlọ́run ọba èmi mo gbé gbogbo ọwọ́ gbogbo yín síbi tọ́wọ́ mo gbé owó yín síbi tọ́wọ́ yín ò tó. Máa wúri dùn mí ní wọn mèrè sí kí ọ̀dọ̀ èmi ọlọ́run ọba lówó wà ọlá wà. Ìtẹ́ mọ̀ fi sọlá ọ̀dọ̀ èmi ọlọ́run ọba ló wà. Ọmọ orí ìdó ayé yìí ti mú ní èmi ọlọ́run ọba èyí sì jẹ èyí sì náwó. Máa wúri dùn mí ní wọn mèrè sí kí owó tẹ̀yìn ń ná tí mo kún fún yìí ìdí èyí ń ná. Wọ́n máa wúri ìdó ayé ti mú ní èmi ọlọ́run ọba gbogbo oúnjẹ tí gbogbo yín ti ràn tẹ́ fẹ́ jẹ ẹ̀jẹ̀ tọ̀sán ẹ̀jẹ̀ tàárọ̀ ẹ̀jẹ̀ talẹ́ tẹ́ bá tún jí ẹ̀ tún máa ṣe ràn ebi tí ń pa mí mo fẹ́ jẹun èmi ọlọ́wọ́ ọba mi èyí jẹun mo sì ti ń bẹ kẹ́ tó máa bẹ mo ti ń bẹ kí bàbá yín tó máa bẹ ìyìn sì fi gbà kan sọ pé bí ń pa mí rí. La ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir. Ọlọ́wọ́ ọba yìí ó ga ju tá a lè máa sọ pé kẹ́sẹ̀ máa bẹ̀ wá kíká tó níbẹ̀rù ẹ̀ lọ. Ó ga púpọ̀. Gbogbo wa náà láti rí láti gbọ́ láti mà. Títí ọlọ́wọ́ ọba yìí ọba tó ga ni tó gbọ̀ngbọ̀n ni. Omi ìdí gágà wa máa lọ wá kó àdìsí wa. Nígbà bá a bá kọ wá kí ni ó sọ fún wa? Kí ni ó sọ fún wa? Ibi tí ó sọ fún wa náà ni. Títí ọlọ́wọ́ ọba yìí wahdahu la sharika lahu ẹ gbọ́dọ̀ wórogún pẹ̀lú ẹ̀. Ntí hadith náà sọ fún wa. Ntí tawhid sọ fún wa. Ní ìdí pé àṣẹ wá ń sẹ̀ ń lọ wá ń tò wọ́n wá ń lọ bá àyà báyìí ó wá sọ báyìí. Àyà yẹn lóòótọ́ ló sọ bẹ́ẹ̀. Àmọ́ àyà tó jẹ́ pé òun náà ló sọ bẹ́ẹ̀. Tá a bá ní àmọ́ ìyà sínú gbogbo àyà yẹn, àní pòǹbí lálẹ́ láàrin wákàtí 4. Àmọ́ wọn bá ẹ̀kọ́ kẹta bá mú jáde ká máa mà wípé ọlọ́wọ́n ọba yẹn òun náà lọ ga gbogbo ayé pátápátá ń tí ń sọnù. Gbogbo ọ̀rọ̀ tálíkù á ní sọ kò sọ kẹ́kẹ́ tó yọ pé ọlọ́wọ́n ọba kọ́ lọ́wọ́n ọba kò yọ ọ́ lẹ̀. Injila kò yọ ọ́ lẹ̀. Zabura kò yọ ọ́ lẹ̀. Taureta kò yọ ọ́ lẹ̀. Sufi Ibrahima kò yọ ọ́ lẹ̀. Ọlọ́wọ́n ọba náà lọ́lọ́ ni gbogbo wọn wí. Ọlọ́wọ́n ọba ajọ́sí tí Ànábì Musa pè fáwọn èèyàn tó Fíráùn tí Fíráùn kọ̀ ẹ̀wù ń tọrọ rẹ̀ padà já sí. Òbí tó tẹ̀rì sí. Ta ló ní kódò lanu tí Fíráùn náà fi kó bẹ̀ tó fẹ́ máa lé Musa lọ? Ọlọ́run ọba ni. Kí lọ́lọ́run fi la odò náà ń jọ náà? Ǹjẹ́ ọ̀pá ni? Ó dá tó bá jẹ́ ọ̀pá ni wọ́n náà lọ mọ́pàá kó o ti ná odò. Tó bá jẹ́ pé iṣẹ́ èèyàn tí èèyàn bá ṣe bí ẹ̀ bá ti ṣe pé Musa ṣe báyìí jọ náà ni ó wọnú ẹ̀mí lọ ni ó kàn nà fáyà lódò ní àṣẹ Ọlọ́run tó fẹ́ kọ́lọ́run fẹ́ ká mú ẹ̀kọ́ mbẹ̀. Ànábì Sọ́ọ́lẹ̀ ìtọ́ ṣe nígbà wọn ìwà Ànábì Sọ́ọ́lẹ̀ mú àkúnmí jáde nínú àpáta ó sì ní ọmọ tó bá tún wá lọ́mọ ká lè máa fún wàrà ní ibi ọyàn rẹ̀ ká tó lè gbọ́ lára rẹ̀. Ànábì Sọ́ọ́lẹ̀ tó mú nǹkan náà jáde níjọ́ náà. Ìwọ náà sọ fápàtà pé kí àkúnmí jáde ń bẹ nìsín. Lọ bí àpáta kan kó sọ pé kí àkúnmí jáde. Àṣẹ Ọlọ́run jọ náà ni. Ìlọ́lọ́run fi àwọn nǹkan tí Ọlọ́run ọba ti ṣe tó jẹ́ pé ó ń bẹ́nu àkọọ́lẹ̀ ìgbésí ayé ẹ̀dẹ́ èèyàn táwọn ẹ̀dẹ́ òyìnbó fi máa kẹ́kọ̀ọ́ nìyẹn. Ìjọ Ọlọ́run ọba tó ṣerú nǹkan yẹn kí lọ́lọ́run yẹn wà lè ṣe. Àbí oúnjẹ tí Ànábì Ìsá sọ̀kalẹ̀ láti tọ́lọ́ ní kí Ànábì Ìsá bí Ọlọ́run pé kó sọ̀kalẹ̀ anzila alayna mina samai. Sọ oúnjẹ ìkalẹ̀ sọ wá kalẹ̀ fún wa láti sánmà. Tọ́lọ́ ń sì ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ọba tó ní agbára yẹn
ní wọ́kan nínú èèyàn tọ́lọ́run yẹn wá dá ńláṣẹ̀ wá ń bẹ̀ ọ́ wípé tìbẹ̀rù ọlọ́run ọba máa fi sin ọlọ́run, tìbẹ̀rù ọlọ́run ọba lògbésí ayé rẹ̀. kí ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run ọba? ìbẹ̀rù ọlọ́run ọba náà ní wípé ọlọ́run pa ọ́ láṣẹ ìjọ tẹ̀lé. tó bá wá lò tẹ̀lé bóò ló ṣe ń tẹ̀lé? ṣé ò ń tẹ̀lé afọ èmi tó sọ pé mo bẹ̀rẹ̀ tẹ̀lé díẹ̀ náà ni ìpìlẹ̀ alákànfẹ́ sọ́rí a máa ṣe tọ́lọ̀ díẹ̀ a ti dìgbà tá a tẹ́lẹ̀ ká ṣe táyé a ti ṣe táyé díẹ̀. ó ṣe pẹ̀lẹ́, ó bẹ̀rù ọlọ́run ni. tó bá bẹ̀rù ọlọ́run ó máa mọ̀ pé kò sígbà kan tó lè máa fi ronú ká ẹ̀jẹ̀ á ṣe táyé náà á ṣe táyé náà díẹ̀. ìgbà bá ń ṣe táyé lọ́wọ́ tó bá jẹ́ pé aburú láyé ni ó máa ṣe, tó o bá ṣe tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kò ká ọmọ ńkọ́. a jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run tó ló bẹ̀rù nígbà tó ń kírun yẹn gan ó kàn ń kí i ni. ìbẹ̀rù ọlọ́run ni ó apply sí gbogbo nǹkan tó ń ṣe nínú ìgbésí ayé. ó fẹ́ bímọ ni ó mọ̀ pé bóòlù ọlọ́run ti ní á tọ́ ọmọ yìí, bóòlù ọlọ́run ti ní á bímọ, bóòlù ọlọ́run ti ní á ká ṣe nígbà tá a bá bímọ tán. ẹlòmíì ẹ máa bẹ́ ni nítorí pé ó fẹ́ ṣe àkíkà nígbà tó bá bímọ, ẹ máa bẹ́ ni ó lè ní òtútù mú òun ò lè fárí ọmọ yìí. irú èèyàn ò lè lè kí ló fẹ́ fi eléyìí ṣe? tó bá níbẹ̀rù ọlọ́run ọba nígbà wọ́n bí wọ ẹ bí ọ tó lè dá sọ fúnra rẹ pé ẹ má parí mi o ò lè dá sọ bẹ́ẹ̀. wọ́n ti fa orí rẹ̀ ń jọ náà o ò sì kú. bóòrùn nàìjíríà ti le tó àti ooru wọ́n bí ọ má bá bí ọmọ dání ìsìn dábàá fa orí rẹ̀ dábàá gbé sínú oòrùn rẹ̀ kò ní ó kú. ẹni wọ́n sì gbé inú èsì tí wọ́n fàárí fún tọ́lọ́ sì fẹ́ pa ó pa ó mú kó nílẹ̀. ẹ wàá bẹ̀rẹ̀ dókítà máa rí gbé dókítà síbi ìkẹ́ níbi àṣẹ ọlọ́run. ẹ máa bẹ lòmíì ni wọ́n ní pé kẹpa ẹ̀yẹn fáwọn títí dé nìyẹn ẹ jẹ́ káàkiri ra ọtí fáwọn èèyàn káwọn èèyàn mú la ilaha illallah. bàbá mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin ẹ ṣọ́ra yín níbi irú àwọn àwà táwọn yìí. ìbẹ̀rù ọlọ́run ṣe kókó nínú ìgbésí ayé wa. ìbẹ̀rù ọlọ́run ẹlòmíì fẹ́ fẹ́yàwó kò ní wo ní ibi tí ọmọbìnrin yẹn ti jáde, yóò kàn wo bí ti tú orí ni pé àkóhùn lè bá sọ fáwọn èèyàn pé àwọn fa àwọn lè fẹ́ ní tó dáa jù. ìyàwó tí gbogbo tí ò níbẹ̀rù ọlọ́run ló lọ fẹ́ tí wọ́n á dalẹ̀ ayé rẹ̀ láàmú kí ni pé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ nínú léńjọ́ kárí. ọmọ wo ni ó wàá jáde látara ìyàwó tí ò bẹ̀rù ọlọ́run tí ó jọ máa rí? ìwọ tó fẹ́ fọkàn náà lónìí bí I can't kill myself, I have to look for my husband, I have to look for Mr. Right. àwọn Muslim ò pè mí, wọn ò pè mí, so then there is nothing I can do. omi pé ọlọ́run fẹ́ mi pé kò ń fẹ́ kèfèrí, ọlọ́run fẹ́ bẹ́ẹ̀, ọlọ́run ló sọ pé ẹ má fẹ́ kèfèrí. ó wà ní tọ́lọ́run fẹ́ nìyẹn wọn pé àjẹpà kọ́ rẹ̀ ṣe ní gbogbo àwọn nǹkan èrò ọkàn wa tí máa tako ìbẹ̀rù ọlọ́run ọba tọ́lọ́run fẹ́ ká ní ẹ̀jẹ̀ àmọ́ yọ sọnù. kí wàá ní ìbẹ̀rù ọlọ́run náà ní to give total submission to the will of Allah. àlàyé rẹ̀ nu kí lọ́lọ́run fẹ́ ohun tó fẹ́ ni mo sì tẹ̀lé, kí lọ́lọ́run fẹ́ ohun tó fẹ́ ni mo sì tẹ̀lé. ìtọ́lọ́run wá fẹ́ yẹn tọ́wọ́n ọba fẹ́ yẹn òun náà ní wípé gbogbo ntẹ́dà bá ń ṣe pátápátá láyé nínú ayé tó bá ti fi bẹ̀rù ọlọ́wọ́n ọba sí gbogbo ẹ̀ náà ni ó wàá máa lẹ́sàn-án rẹ̀ níbẹ̀. wà kí mi sọ̀láàtà wà á tu zakata wà kiridullaha qardan hasana wà má tuqaddimu li anfusikum min khayrin tajiduhu indallahi huwa khayran wa a'zama ajra wastaghfirullaha innallaha ghafurur rahim. gbogbo ẹni bá ń fi bẹ̀rù ọlọ́run ọba tí fi kírun tí ọ̀zàká tí fi ṣiṣẹ́ ẹgbẹ́ àpèbí èyí. jẹ́rẹ́lẹ̀ gbogbo àwọn bàbá ńlá ọ̀run kó bá mi ṣe dáadáa fún àwọn bàbá wa. àwọn náà wọ́n kàn pè mí wọlé ní fóònù wọn fi jáwọ́ bẹ̀rẹ̀. mo ti fẹ́ ká mọ̀ pé mò ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ni mo fi sáré connect mọ́ wọn pé mò ń bọ̀. ẹ dákun ẹ má bínú gbogbo ẹ̀yìn èèyàn máa padà tó wọ́n padà ibi tá a ti kẹ́kọ̀ọ́ nù ọlọ́run bá kó bá mi ṣe dáadáa fún wọn. àmọ́ bí táwọn lọ ni pé wá kí mi sọ láta ìbẹ̀rù ọlọ́run ọba kéèyàn máa fi kírun ọlọ́run ni ẹ máa kírun wà á tún zakata
ẹ sì máa yọ zaka ẹni tí ò bá níbẹ̀rù Ọlọ́run ó lè fún láti mú owó rẹ̀ jáde pé wọ́n ní àlọ́ yọ zaka wọ́n ní náwó sójú ọ̀nà Ọlọ́run wọ́n ní amúnú níta lè wúlò fún àwọn ẹ̀ka lọ́nà fọlọ́ àbẹ́ni tí ò níbẹ̀rù Ọlọ́run tẹ wá ní kó wá lọ sí sẹ́ẹ̀rẹ́ lẹ̀ yóò mọ̀ pé sẹ́ẹ̀rẹ́ kíni kí ló máa tó ń gbà bọ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ tó bá ti kú ẹ̀mí ti bọ́ọ̀lẹ̀ lára ẹ̀mí ìbọ́ tán lára ẹ̀ o tó bá kú tí wọ́n bá ti sí wọn gbẹ̀mí sí ọ lára padà nínú sáré ẹ̀mí tó bọ́ lára rẹ̀ tí gbogbo ayé fi sọ pé ó ti kú wọ́n padà fi sí ẹ̀ lára ni wọ́n wà máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn níbo lèèyàn wàá kó gbogbo nǹkan yìí sí níbo lèèyàn kó gbogbo nǹkan yìí sí téèyàn bá kú nígbà téèyàn bá ti bẹ̀rù Ọlọ́run ọba lu ayé níbo lèèyàn fẹ́ kó gbogbo nǹkan yìí sí àfáà tí ń ṣe wáàsí ó gbọ́dọ̀ fi bẹ̀rù Ọlọ́run ọba ṣe wáàsí ni ẹni tó fẹ́ bímọ ó gbọ́dọ̀ fi bẹ̀rù Ọlọ́run bímọ ni ẹni fẹ́ fẹ́yàwó ó gbọ́dọ̀ fi bẹ̀rù Ọlọ́run ọba fẹ́yàwó ni ẹni fẹ́ hùwà sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó gbọ́dọ̀ fi bẹ̀rù Ọlọ́run ọba ó gbọ́dọ̀ fi ìbẹ̀rù Ọlọ́run ọba ó gbọ́dọ̀ fi ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni ẹni bá fẹ́ ṣe dọ́gbadọ́gba ó gbọ́dọ̀ máa fi ìbẹ̀rù Ọlọ́run ọba ó gbọ́dọ̀ máa fi ṣe gbogbo tí bá ń ṣe ní pátápátá ẹni tí ò ní bẹ̀rù Ọlọ́run ọba tó bá dé mọ́ṣáláṣí tẹ́lẹ̀ ó yà ẹja kí ìtọ́wó istaqimu yà àtẹ́júlù ó yà gbogbo yẹn dó bẹ́ẹ̀ ni ó máa wọ ẹtí mbẹ́lẹ́gbẹ̀rẹ̀ pé lágbájá ẹ̀yìn àti ẹtí nígbà tí mo fẹ́ gba bísíǹnẹ̀sì kan lọ́wọ́ ẹnìkan òun ló gbà lọ́wọ́ mi sòkúlẹ́gbẹ̀rẹ̀ ọ̀tá mi ni tí ó sì ti ọ̀tá mi ni ó máa jẹ́ lọ ní ilé gbà ẹni tó bá gbóúnjẹ lẹ́nu èèyàn kò sí ọ̀tá rẹ̀ kì í sí ọ̀rẹ́ mi mọ́ kí ẹ máa sọ̀rọ̀ báyẹn wọ́n lọ àwọn mùsùlùmí we have one way to go in our way to do the wishes of Allah subhanahu wa ta'ala. We need to give total submission. We need to let go a lot of things in order to achieve the paradise of Allah subhanahu wa ta'ala. But to share, forgive your country, mo níbẹ̀rù Ọlọ́run, àbí mo lọ mọ́sálásí lánàá, ànábì ògọ́, ànábì ònà àgọ́, wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn, wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run máa ṣe gbogbo nǹkan báwọn wò pé agídí tí mò ń lò ní ìsìn àbí ìgbéraga tí mò ń lò ní ìsìn tọ́lọ́ bá pa mí síbẹ̀ kọ́ kí ní ìsìn. Ìgbòho àmọ̀ tó dá ìjẹ́dì kan wà nù wa nínú gbogbo ẹ tí ń bẹ láyé lónìí bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtàwọn tí ń kú lọ́wọ́ kò sẹ́ni tó mọ̀ ìgbà tí ó kú. Inna sa'ata atiyatun akadu fiha litujza kullu nafsin mimma tas'a. Kò sí máa rẹ̀ ara àwọn ìmọ̀tọ́ àná Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀tọ́ àdìgá tó lóun wọ̀n mọ́nú. Yas'alunaka 'ani s-sa'a wa nabi aw yas'alunaka 'ani r-ruhi kí ni kánábì fi dá wọn lóhùn kò ní ruhi min amri rabbi. Àṣẹ rẹ̀ àṣẹ Ọlọ́run ní ọ̀dọ̀ Ọlọ́run bá ló sì wà. Èmi gan tí mo mí tí mo nira mi tí mo jẹ́ ànábì ìlè ìdá sọ pé bàbá ẹni lò láyé tó bá jẹ́ pé ànábì lè dá sọ bẹ́ẹ̀ ni kò ní ọmọ rẹ̀ Kọ́símù ò ní kú níjọ́ ọdún. Kọ́símù sì kú ànábì lọ kírun. Ọlọ́ba kó bá di ṣètì ànábì Muhammad ẹni Ọlọ́run bá lóun ti torí ẹ̀ dáyé nìyẹn ọmọ rẹ̀ sì kú níjọ́ tí ń sìn Ọlọ́run níjọ́ léyà. Kí ni ó ṣe? Allahu akbar kabira. Ẹ̀yin èèyàn, ìbẹ̀rù Ọlọ́run ọba di ọwọ́ wa. Àìmọye èèyàn ló ní ọ̀nà ẹja lówó. Mo fi ṣàpèjúwe kẹ́lẹ̀ máa pàdé gbogbo ibi tẹ́ máa lò. Bẹ́ẹ̀ sì máa wọlé láti fi ṣèbẹ̀rù Ọlọ́run. Àìníbẹ̀rù Ọlọ́run ọba yìí ní jẹ́ kí orogún kó ta gbogbo ilé ayé kan pé orogún mi ni ọmọ ìyálé mi ni ọmọ ìyàwó mi ni tẹ̀mí ni kó dáa jù. Àìníbẹ̀rù Ọlọ́run ni àìníbẹ̀rù Ọlọ́run yẹn inú wa affect débi pé inú kó gbogbo aṣẹ́wó tí ń rìn káàkiri ayé bì ó bẹ̀ wà lára iná ẹ̀ ni. Torí pé ibi táwọn èèyàn ti ń bẹ̀rù gbá ọkọ mi ò gbọ́dọ̀ fẹ́ ọmọ méjì orogún ni a para wa ní dábàá ti jẹ́ orogún
a máa para wa ni a máa ń fi ìyà jẹra wa ni a máa ń bàtàrà wa jẹ́ ni ilé ìjà àwọn obìnrin ní orí bí forí lé ní ọkọ mi tàfírẹ́ ní ilé ìpè wọn àìníbẹ̀rù ọlọ́run ni tí bẹ̀rù ọlọ́run bá wà tó o bá mọ̀ pé ìwọ kọ́ ló fira rẹ sípò tó ọlọ́run fi ọ́ sí ọlọ́run ló fi ọ́ sípò rẹ̀ ó lè fi ìfàyàbalẹ̀ ó fi ní èrò oore sí ọmọ tí ìyálé ìyá rẹ̀ bá bí ìwọ ìyálé ó lè máa ronú pé ọmọ náà ló dá ọmọ tí ìyàwó mi bí tí n bá ṣe ní àìdá ìbẹ̀rù ọlọ́run nìyẹn á jẹ́ pé mo rò pé èmi ni mo fẹ́ sọ bílẹ̀ ayé rẹ̀ ó sì rí ọ̀yẹ́ kankan ò sí lè sọ pé báyìí ẹnìkan ó ti rí nì torí pé kádàrá alẹ́zì kádàrá fàkàdà ọlọ́run ọba ló ń ṣàìbójú rẹ̀ ní ọ̀ alẹ́zì kádàrá fàkàdà. ẹni bá sì níbẹ̀rù ọlọ́run ọba ẹni ọlọ́run bá máa gbà wọlé ẹni ọlọ́run ọba máa ràn lọ́wọ́ tó o bá ti mọ̀ bẹ́ẹ̀ o ò ní máa o tún sì mọ̀ pé ọlọ́run ọba ní kọ kádàrá ẹ̀dá o ò ní lọ mú ẹnìkan kó wá ní àtúntò pé lè ọmọ ìyálé mi ni àbí ọmọ ìyàwó mi ni àìdá ni kí n jó dọ́dọ̀ rẹ̀ tó o bá fi àìdá kan ọlọ́run kàn fẹ́ kọ àìdá sínú ìgbésí ayé nínú iṣẹ́ tó o ṣe láyé ni kì í ṣe pé àìdá ni ó máa bá lọ láyé rẹ̀ tí ò fi ní bọ́ mẹ́mọ́ wọn náà rántí iye èèyàn tó wà bàjẹ́ sí ṣé wà bàjẹ́ yẹn náà wá ń gbé lọ láyé wọn kó ń bẹ̀ máa wọ́n padà escape kó ń bẹ̀ ni àmọ́ dáadáa tó bá ṣe ó ṣe nítorí tọ́lọ́ ni ẹ̀san dáadáa yẹn kódà kó má sí dáadáa yẹn ń bẹ̀ máa ẹ̀san rẹ̀ ó máa bẹ̀ níjọ̀gbẹ̀dà kìíyàmá gẹ́gẹ́ bá ìdá náà ti rí tẹ́pẹ́sàn rẹ̀ náà tó máa bẹ̀ níjọ̀gbẹ̀dà kìíyàmá ẹni òfun lówó oúnjẹ ó ti náwó lówó oúnjẹ tán ó lè wúlò fún àmọ́ ẹ̀san rẹ̀ ò ní tán àmọ́ ẹni tó bá fún lóúnjẹ tó nítorí pé ọmọ ìyàwó mi nílé ọmọ tèmi gẹ́gẹ́ lélẹ̀ wá di ẹran wá di sábẹ́ oúnjẹ kí ni àtẹran àtọmọ tí ń jẹ oúnjẹ gbogbo òkú ni wọ́n la ilaha illallah tó bá ti ní ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ pé oúnjẹ tí mo bù fún mi tọ́lọ́run bá ní ó pa lórí ńkọ́ tọ́lọ́run bá ní ó má lè jẹ ńkọ́ tọ́lọ́run bá ní kó máa bẹ̀rẹ̀ sí ní kó máa jẹ́ kó sì máa pọ̀ padà ńkọ́ kí ni ń ṣe. àìmọye irú ẹ̀ ló sì ń lọ àìmọye nǹkan bẹ́ẹ̀ tó sì ti ba ìsìn mẹ́lòmíì jẹ́ lọ́wọ́ látara ìníbẹ̀rù ọlọ́run pé ọmọ ìyàwó lè mi ọmọ ìyàwó mi tí wọ́n fi sọ́dọ̀ mi àbọ̀mọ ìyàwó mi tí ò sí mọ́ tí wọ́n fi sọ́dọ̀ mi ní ìmọ̀ ìyà jẹ́ ni oní ò pọn mi jù oní ò ṣiṣẹ́ jù oní ò sì ní jẹun tó dáa jù àmọ́ àwọn ọmọ tèmi èmi ò máa tọ́jú wọn ìwọ́n tó láyé nù sórí kó fi bẹ̀rù ọlọ́run bá tó ẹ̀wọ̀n tí bẹ̀rù ọlọ́run ọba lọ́pọ̀ mọ́ a tó ti mú kúrò lórí pé àfi ń kírun àfi ń lọ kírun أو طلعوا أنت صورة أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون àti ìdẹ́bìtìrún níbi tí ẹ ní à ń ṣe orogún ráìvà lásán ìbẹ̀rù ọlọ́run ọba ẹ̀wọ̀n tó ti bàjẹ́ ńbẹ̀ ẹ wá wo èpè tí ọlọ́run ọba ṣẹ́ fún ẹni jẹ́ pé kò fi bẹ̀rù ọlọ́run ọba kírun ẹ̀wọ̀n tọ́lọ̀ wọn bá ti kọ́kọ́ tò wá látẹ̀yìn lórí bí ìwà rẹ̀ tí ti ń wù kó tó di pé ó wá sọ pé ẹni báyìí bí èsì máa kírun ni ìwé ẹni bẹ́ẹ̀ ìgbé ọlọ́run kò máa bà á dé bẹ́ẹ̀ kó tó di pọ́jọ́ lọ pẹ̀lú ògùn ọlọ́run bá ṣàánú wa ǹjẹ́ ọmọ tí ó fún ní oúnjẹ tó ní òní kó jẹ ní tó dáa jù bí ó mọ̀ bóyá òní ó mọ̀ bẹ lábẹ́ ọmọ yìí tó ń fún ní eegun tó jẹ ẹ̀fẹ̀ jórí kẹ̀kẹ́ jẹ́lẹ̀ kẹ́pẹ́ inú ibì kan ní ó ti jẹ tiẹ̀ tó mú mọ́ wá sunkún tó máa rò pé ìdílé bàbá kan náà ló jọ bí àwọn bàbá àwọn ló sì fi owó lẹ̀ ṣùgbọ́n agbára ń bẹ lọ́wọ́ tiẹ̀ lónìí nù ìgbọ́n máa mọ̀ pé agbára ti ń bẹ lọ́wọ́ rẹ lónìí o wàláhì agbára yẹn yóò padà rẹ agbára yẹn tí ò ní gbàgbára mọ́ tẹ́tà àṣẹ tó ń pa yóò wá di pé yóò tọ̀nù padà fún ọ ẹ lọ wo Ọlọ́run ó dá sáwọn tí ń ṣèjọba lánàá ni wọ́n ń ṣèjọba lónìí sáwọn tí ń ṣèjọba lónìí ni wọ́n máa ṣe lọ lọ́la torí ẹ̀ wọ́n lè man khafa maqama rabbihi wa na'a an-nafsa 'anil hawa fa innal jannata hiya al-ma'wa ẹni tó bá ti mọ wọn ara rẹ̀ lórí ìbùtọ́lọ̀ wọn bá gbé sí tó lò ó dáadáa
bóyá o jẹ́ ìyàwó ni tọ́lọ́ wá fi agbára sí ọlọ́dọ̀ tọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ má fi ṣe wàhálà fún ìyálé rẹ kó fi bẹ̀rù Ọlọ́run ọba ṣe. ìwọ ọkọ tó sì lágbára àti fẹ́yàwó tó fi wàhálà tó dá wàhálà alẹ́ sára mi èmi bébí mo lówó mi tí wọ́n mo lè fowó mi ṣe wàhálà ò fi bẹ̀rù Ọlọ́run ọba ṣe. ìbẹ̀rù Ọlọ́run ọba ó rọ kiri ká gbogbo tá a mọ̀ sí nínú ayé wa ni. tó wá mú ìyàwó kan tó wá ń tọ́jú ẹ̀ tó wá fi ń kẹ̀kẹ́ tó wá ní ìbọ̀wọ̀ ẹ̀ lágbára wà máa rántí pé ẹ̀mí rẹ̀ ń bẹ ìlò fi ń ṣe tó ṣe ó sì tún ṣe é ṣe fún Ọlọ́run kó fi dá ẹ̀mí rẹ̀ sí owó tó rò pé ń bẹ lọ́wọ́ rẹ̀ kó sì fi ọ́lẹ̀ sáyé kó wá fẹ́ ṣe dáadáa sí ìyàlẹ́ tó yẹ kó o ti ṣe sí kó o má lè rí ṣe mọ́. Ọlọ́run ọba tó lágbára bẹ́ẹ̀ ni ó ti ṣe bẹ́ẹ̀ àmọye irú ẹ̀. tó jẹ́ pé àwọn ọmọ tó yẹ kó o tọ́jú tó o tọ́jú ìlú wa padà di ẹni tí wọ́n ń padà tọ́jú rẹ̀ lọ́la tó kọ̀ pé a dà sí yín lára bàbá ibi ìyàlẹ́ fi jẹ́ wá gbogbo ìgbà tá a fi ń bẹ pẹ̀lú yín nítorí pé fẹ́fẹ́ ọ̀sìnkì yín ẹ̀yin ìyàwó ọ̀sìnkì náà ẹ̀yin náà ṣe ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ìmáàmù ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́rọ̀ Ọlọ́run ẹ̀yin náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi gbogbo ìgbésí ayé yín ẹ gbé sábẹ́ Ọlọ́run gbogbo tọ́lọ́run ọba bá ti ṣe ìnáwó ni mo fẹ́ ìnáwó mo tẹ̀lé torí pé ahum yaksimuna rahmati rabbika táwa láàpin ni àwa kọ́ gbogbo eré tà ń sá èmi mo fẹ́ ṣiṣẹ́ kí n bá lè dolówó jù kán rí mi nínú mọ́tò tó dáa gbogbo àwa kọ́ láàpin Ọlọ́run ọba ní òpin kò sí bá a ti lè sáré tó ẹlòmíì lè jókòó wà láì bẹ̀ lọ́lọ́run ó sì ti mọ gbé rahmadi wa bá tí ò ní ṣe wàhálà kankan ìwọ́n sì sáré kiri jọ̀nẹ̀jọ̀nẹ̀ káàkiri afẹ́lówó Ọlọ́run ọba ní òpin ìgbọ́n tí Ọlọ́run ọba ń sọ fún wa ni pé ká fi ìbẹ̀rù Ọlọ́run ọba sí gbogbo tá a bá ń ṣe. wa man yattaqillaha yaj'al lakum makhraja. gbogbo ẹni bá ti bẹ̀rù Ọlọ́run ọba àwọn bẹ́ẹ̀ wọ́n wọlé sínú ìdẹ̀ra Ọlọ́run ọba tí ò sì ní sí tẹ́lẹ̀ pé kò ní sí láà khawfun alayhim wala hum yahzanun kò ní sí ìpayà fún wọn kò ní sí ìbànújẹ́ fún wọn kò ní sí ìjayà fún wọn wọn máa dúró ní ọkàn wọn máa balẹ̀ ni látara pé kíni wọ́n ní bẹ̀rù Ọlọ́run wọ́n ní ìpayà Ọlọ́run ìpayà Ọlọ́run ọba ṣe pàtàkì tẹwájú àlọ́ bí irun tí ó máa tí wọ́n pò ní láti kọ́va gbogbo jíjẹ́ ẹ̀sìn Ọlọ́run wà nẹ́bí orí ni ara'ayta alladhi yukazzibu bid-din ráwọn èèyàn kan tó yẹ pé wọ́n máa parọ́ lórí ẹ̀sìn wọn tẹ́ ń ṣe irọ́ ní bẹ lábẹ́ rẹ̀ Ọlọ́run ni wà nẹ́bí sóòrí wọn ni ara'ayta alladhi bismillahir rahmanir rahim in the name of Allah the beneficent and the merciful. ara'ayta alladhi yukazzibu bid-din. Have you seen him who denies the recompense? فَذَلِكَ الَّذِي يَدْعُ الْيَتِيمَ. That is, he who deposes the orphan harshly. Allahu Akbar. وَلَا يَحُدُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ. And urges not on the feeding of al-miskin. Subhanallah. ẹwọ àárín lásán ayé ǹjẹ́ gbogbo ń tá a kó jọ ǹjẹ́ tá a bá kó gbogbo owó tá a ní lọ́wọ́ ẹlòmíì gbogbo owó tó kú sí bank tá a bá fi ra oúnjẹ tó bá ní oúnjẹ náà ní káṣá jẹun ní ká wọ́n sọ ní ká wá kó gbogbo owó tó kó jáde ká wá fi ra aṣọ ká fi ra oúnjẹ ká wá gbọ́dọ̀ èyí tó fẹ́ pa ààrẹ sí ó yá máa wọ̀ máa jẹ ǹjẹ́ ó lè jẹ́ tán àwọn kan sì ń bẹ wọn àní a sì ń wòran àti kó tiwa pamọ́ nígbà bá kú owó yẹn kìtì wá mọ́ wala yahuddu ala ta'amil miskin fawailul lil musallin ìgbẹ́ ọlọ́wọ́ bá kó máa bá wọn ọkàn wọn sí níbi ìran alladhina hum an salatihim sahun. So woe to those performers of salat, prayer, hypocrisy. Those who delay their salat, prayer, from the stated fixed time. Those who do good deed only to be seen of men. الذين هم يراؤون ويمنعون الماعون. And we told
al-ma'un, small kindnesses like salt, sugar, water. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Èèyàn ẹja bẹ̀rù Ọlọ́run. Ẹja bẹ̀rù Ọlọ́run. Àyè ní ìtún bẹ nínú Suratul Insan tọ́lọ́ sọ wípé bismillahir rahmanir rahim. À ń bọ̀ bí àyà yóò. Níta fi ṣe conclusion wá síta ṣe ìlà mú bẹ̀lẹ̀. ويتيمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا وفقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا وجزاهم بما صبروا جنة وأريرا. صدق الله العظيم. ọba sọ fún wa nínú Suratul Insan àyà ويتيمون الطعام àyà ẹlẹ́ẹ̀kẹjọ tó fi dé orí ẹlẹ́ẹ̀kọkànlá tó fi dórí ẹlẹ́ẹ̀kejìlá iná Ọlọ́run ọba ti sọ̀rọ̀ yìí. Ẹni bá níbẹ̀rù Ọlọ́run ọba yóò kírun wá kí ní sọ̀láta wá àti zakata. Tó bá sì bẹ̀rù Ọlọ́run ọba kírun yóò rí ládàá pó kí wọn fọ́lọ́run ọba pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ọba. Iná Ọlọ́run ọba ti sọ nínú Suratul Ma'un. Èyí tá a kọ́kọ́ kí pé alladhina hum an salatihim sahun, àwọn tí ń rá irun láre ọkàn wọn èsì sí ibi irun bẹ́ẹ̀ wọ́n máa ti wìrìwìrì. Owó wọn tí wọ́n kó dání yẹn tí wọ́n àfẹ́kẹ́ nìkan ká dédé ẹ̀, oúnjẹ wọn tí wọ́n ní tí wọ́n àfẹ́ kí aláìní orí jẹ ń bẹ̀ ni ó ṣe pàtàkì sí ẹ̀mí wọn. Bàbá bí wọ́n pèsè ẹni wọn làwọn ènìyàn àwọn oríṣẹ́ṣe òṣòwò ìkálẹ̀ wàhálà wà fáwọn aláìní jẹ ọ̀dà kò sí nǹkan lé wọ́n sì kó nǹkan pamọ́. Ẹni gbogbo tó kó pamọ́ ẹni wọ́n fi ra oúnjẹ kó máa kó jẹ tí gbogbo inú rẹ̀ bá ní fàyà. Aṣọ mélòó ló lè wọ̀sán ọ̀rùn rẹ̀ tí gbogbo fi gbé bá ọ. Ẹlòmíì ní aṣọ lédè bíi pé kò lè rántí ní ìmọ̀ kò tí ẹ̀ lè dé díẹ̀ mọ́. Ó kàn sá kó dáadáa wà láyé bẹ́ẹ̀ ni sì ń rà á sí kìíní kan fẹ́ raṣọ àmọ́ lókun ni àmọ́ ní wẹ́dìn ní àbẹ̀rẹ̀ wàhálà tí ò nítumọ̀. Èèyàn lè ṣe dáadáa èèyàn lè wọṣọ àmọ́ kí èèyàn fi ìbẹ̀rù Ọlọ́run ọba ṣe gbogbo ẹ̀. Àmọye nǹkan lọ́lọ́run béèrè lọ́wọ́ wa nínú Al-Qur'an tó jẹ́ pé nǹkan yìí ó fi ń jẹ́ ìgbàgbọ́ wa hùn náà ni. Ẹ̀rí inú Suratul Ma'un yẹn tọ́lọ́ wọn bá ti sọ̀rọ̀ yẹn Ọlọ́run ní ẹ̀yin èèyàn ìwà nẹ́bí yóò rí ni àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa parọ́ àti fún aláìní àti mú ìdẹ̀ra lọ bá ilé kan tí ara ní ó máa dogun fún ni. Ọlọ́run wá ní wá kí ni sọ̀láàtà ẹ máa kírun ṣé ẹ máa kàn máa kírun lásán ẹ máa forí kalẹ̀ ni ẹ máa kírun pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ọba ni torí pé kí ni inna sọ̀láàtà tanha anil fahsha'i wal munkar. Ìbẹ̀rù Ọlọ́run ọba ni ìrun kíkí máa kó sí èèyàn lọ́kàn kì í mú ọ̀kàn níbi kankan wọ́n sọ́kẹ́ èèyàn. Yìí máa gba ìwà abú ìwà àánú lọ́wọ́ èèyàn ni. Ìwà jẹ́yẹ́ pé ìwà àkọ́kọ́ pé ìwà munkar mẹ́jọ wọn rí wa ìwòkùn
ìrún máa ń gbà lọ́wọ́ yẹn ni. irú ẹni wá ní òun lè gbà bẹ́ẹ̀ ló lè gbà lọ́wọ́ rẹ̀ ẹni tí ń ṣèbẹ̀rù Ọlọ́run ọba kìíní. ẹni tí bá sì ń fìbẹ̀rù Ọlọ́run ọba nínú owó rẹ̀ sójú ọ̀nà Ọlọ́run ọba, Ọlọ́run wa lòun ó san lẹ́san, ẹ̀san la fẹ́ kà yìí. inú Suratul Insan àyà kẹjọ tó fi dórí ẹlẹ́ẹ̀kejìlá. Ọlọ́run ní ya wayutimuna at-ta'ama, àwọn èèyàn tí wọ́n gbá láti inú dẹ́ta tó iná wayutimuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira. Yutimuna at-ta'ama, àwọn tí ń fún àwọn èèyàn ní jíjẹ, wọ́n múnú tẹ́ni wọ́n fún àwọn èèyàn jẹ. inú tẹ́ni ẹ̀ tó lè wúlò fáwọn àwọn náà, èyí ń mú oúnjẹ tó ti bàjẹ́ tó kó ti gbénu fíríjì káàkiri, ẹ̀wọ̀n oúnjẹ yẹn ti bàjẹ́ lọ gbé fáwọn oníbàárà ta yẹn kò ṣe jẹ mọ́ fáwa. La ilaha illallah, àwọn èèyàn máa burú o. abẹ́ni tó jẹ́ pé ó mú aṣọ tó ti ya nínú àwọn aṣọ rẹ̀ àti tó ti gbó tí ò lè wọ̀ mọ́, tó ti kó dà bí abẹ́ ibi kan níbi abẹ́ kẹ́ẹ̀pù kan tó tí oníbàárà yẹn bá ti dé ẹ̀kọ́ fún un, ó sì kó àwọn aṣọ míì òun sì kó nu kọ́bọ̀dù tó fẹ́ máa wọ̀. Ọlọ́run ní aláhùnbí nínú tó jẹ́ pé ó wúlò fáwọn náà tí wọ́n máa ń fún àwọn èèyàn. Misikinan, àwọn aláìní, wa yatiman àtọmọ òrukàn, wa asira àtẹni tí ń bẹ lóko ẹrú, bóyá jẹ gbèsè ló fi ń bẹ lóko ẹrú ẹ bá sán, àbí bẹ́ẹ̀ ní oko ẹrú ẹ gbà á lẹ̀ ẹ rà kúrò lóko ẹrú, gẹ́gẹ́ bí Abubakar ṣe ra Bilal kúrò lóko ẹrú. ẹ wo nǹkan, ẹ wo tí Bilal ṣe látọdún náà, ẹ wá wo iye ọdún tó ti kọjá, ẹ wo iye òjò tó ti rọ̀, ẹ wo iye ilẹ̀ tọ́lọ̀ ń tẹ, ẹ wo iye èèyàn tó ti kú. èyí tí Bilal tí Abubakar ṣe ń jọ náà a sì tún fi ń ṣe wàásù fún gbogbo ayé lónìí. èyí tí wọn náà bá ṣe nínú ọ̀rẹ́ yín, nínú àdúgbò yín, nínú ilé yín, kò ní kú òun bẹ́ẹ̀, yóò máa bẹ́ lọ́nìí. Wayutimuna at-ta'ama, àwọn èèyàn tí wọ́n ń fún àwọn èèyàn ní jíjẹ, àwọn aláìní tí wọ́n ń dáṣọ sí wọn lọ́rùn, tí wọ́n ń fún wọn nílé gbé. Ala hubbi, tó sì jẹ́ pé ìtàn fún wọn yẹn ìtò lè wúlò fáwọn náà ni. Miskinan wa yatiman wa asira, innama nutimukum liwajhillahi. àwọn tá a kàálẹ̀ ní miskinan yatiman wa asiran, tó sì jẹ́ pé kí ni dájúdájú innama nutimukum liwajhillahi, gbogbo tí wọ́n ń ṣe yẹn dáadáa, ìfúnni nílé yẹn láti rí ibi gbé, ìfúnni lásọ̀wọ̀ láti rí nǹkan wọ̀, ìfúnni ní nǹkan jẹ láti rí nǹkan jẹ, ìfúnni lówó láti rí nǹkan náà, ìmọ̀ ṣe dáadáa tí ẹgbẹ́ ara ó fi dẹ ọmọlàkejì tí ò ní, wọ́n ń ṣe liwajhillahi, wọ́n ń ṣe nítorí Ọlọ́run ni, láàánú rẹ̀ dùn nǹkan, wọ́n à ṣe nítorí kíni jaza, nítorí ẹ̀san kankan látọ̀dọ̀ wọn. Awwala shukura, àbí ká máa retí pé kẹ́ni yẹn dúpẹ́ lọ́dọ̀ àwọn. Ìjẹ́ tí ò wá fi bẹ̀rù Ọlọ́run ọba, ẹ rí i pé tí dá wàhálà lẹ́nu. ẹni tí a pé ó ṣoore fún ìyà tí ò fi bẹ̀rù Ọlọ́run ọba ṣe, yóò wá máa retí pé ẹ̀yẹ kẹ́ni yẹn sá fún ọ. Kẹ́ni yẹn ò bá wá sá, yóò wá máa bírú. Ó lè ní kò mọ́re torí pé ó já ọkàn rẹ níbi orin tó ṣe. Kò já kankan mẹ́pẹ́ àwa la ṣe lóore, àwa la níta ṣe ìná. ẹ ti délu ìtìpẹ́ sọ àwa la gbà sílẹ̀, àwa la bá wáṣẹ́ nígbà bàbá yẹn gbàṣẹ́ tí ẹ̀ ní ìfẹ́ wá ní gbélé ayé mọ́. Ọlọ́run bá tó mú ọ débi tó mú ọ dé, ṣé wọ́n ló mú rẹ débẹ̀ ní tó fi lè gbọ́n rẹ̀ kan lọ́wọ́? Ìbẹ̀rù Ọlọ́run ọba ṣí pàtàkì lórí gbogbo nǹkan tá a bá fẹ́ dọ́wọ́lé, lórí gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé, lórí ká máa sùn, lórí ká máa jẹ, lórí ká kọ̀ǹkálẹ̀, lórí ká sọ̀rọ̀, lórí ká fẹ́yàwó, lórí ká wọlé tìyàwó wa, lórí ká sì gbogbo nǹkan pátápátá àti ká sí náà ni o. Ìbẹ̀rù Ọlọ́run ọba ṣe pàtàkì inú ẹ̀. Kò sọ mí lẹ́sàn-án nígbà wa ní sí òun náà ti ń ra mọ́tò ẹ̀rí, òun náà ti dá nílé tiẹ̀, àwa ní kó wá ṣe kinní kan wá, àwa fẹ́ ránṣẹ́ wá ní òun náà ti dògè. Má sọ bẹ́ẹ̀, torí pé tó o ṣe fún oúnjẹ tó o ṣe nítorí tọ́lọ́, o sì ṣe nítorí ìbẹ̀rù Ọlọ́run ni.
wọ́n retí ẹ̀ kò ní máa retí pé kó wàá dúpẹ́ fún ọ kí gbogbo oore tó ṣe kí a máa sọ̀rọ̀ pé òun ṣe èèyàn lóore orí tó yẹ kó o máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìwọ Ọlọ́run o máa ṣe tó jẹ́ ohun tí ó rí ṣe kí n tún máa rí mi ṣe ìwọ Ọlọ́run orí tó ní máa ṣe jẹ́ máa tó rí mi ṣe kí n máa rí mi ṣe èmi ń jẹ́ ìbùkún Ọlọ́run torí pé àìmọye èèyàn ló fẹ́ so oore tí Ọlọ́run ò fún wọn ṣe. Ọlọ́run wa ni wafaqahumullahu sharra dhalikal yawm ẹ̀san ń bẹ fún àwọn tí wọ́n ṣerú nǹkan báyìí tó bá dijọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ẹ̀san ń bẹ. inna nakhafu min rabbina bàbá àdúgbò pé kí ló dé dàbí ṣe léyìí wọ́n làwọn ń bẹ̀rù Ọlọ́run ọba àwọn ni àtijọ́ ìgbéde àlùkìyàmà ìjọ tó jẹ́ wípé ojú òlè kókó ni ẹ̀rù ó máa bà àwọn èèyàn ni fún gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ojú kọ̀ àbára kọ̀ tí gbogbo ojú ó máa rí jọ́nà ẹ̀rù Ọlọ́run bá ní ń bà àwọn táwọn fi dé bẹ́ẹ̀ táwọn fi ń ṣe táwọn ń ṣe yìí. Ọlọ́run wa ní wafaqahumullahu sharra dhalikal yawm wa laqahum nadratan wa surura Ọlọ́run òun wà ràn wọ́n lọ́wọ́ lórí gbogbo aburú jọ̀gbẹ́dà kìyàmà òun ò tó tì wọ́n lórí gbogbo tí máa ń jẹ́ nadara lórí gbogbo wàhálà wọ́n wà fún wọn ní nadara ìrọ̀rùn àti ìmọ́lẹ̀ àti ìdùnnú Ọlọ́run bá kó fún gbogbo wa ní ìdùnnú kí wàá ní nazara náà Ọlọ́run ní ìdẹ̀ra lẹ́yìn ìgbà tí ìdẹ̀ra tí ó máa dé bá wọn ni pé bí òòrùn bá ń sá àwọn èèyàn kò ní sá wọn báwọn èèyàn bá ń bẹ nínú òkùnkùn yẹn ò ní ìmọ́lẹ̀ làwọn wà báwọn èèyàn bá ń bẹ nínú ìjì àwọn ò máa bẹ lórí ibi tí wọ́n jókòó sí Ọlọ́run wa lóun ó tún wá ṣe nǹkan kan fún wọn aljanna jannata wa ariya àti àwọn akérèmọdò rẹ̀ torí pé wọ́n jẹ́ ẹni tí ń ṣe sùúrù Ọlọ́run ọba lóun fún wa ní aljanna àwọn ni kullu jannatin qadara dunya marratayn aljanna tẹ́ẹ̀kẹ́ sọ fẹ́rẹ́ yẹn ṣé ìkàtẹ́ kọ́ wọ́n kàn fún yẹn bí gíìtì ní pé gba gíìtì tó gba ẹ̀sán tó ṣe gbóyè lọ́mọ náà irọ́ àjẹ́nà tó jẹ́ wípé ó ní agbára tó jẹ́ pé gbogbo tí ń bẹ láyè àti tí ń já máa ṣe lọ́hùn tí wọ́n bá kó sínú òṣùwọ̀n kan àtayé àti gbogbo ọlá àti gbogbo tí ń bẹ́nu ẹ̀ tó wá jẹ́ ìlà tó jẹ́ nílọ́pọ̀ méjì tẹ́ bá kó sórí òṣùwọ̀n tẹ́ sì gbé àjẹ́nà tí Ọlọ́run bá lòun ó fún ẹni tí bá ń ṣerú nǹkan báyìí tí ẹ bá gbé ìyẹn náà sórí òṣùwọ̀n àlùjànnà yóò tẹ̀ wọ́n ayé àti gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àpò méjì yẹn. ǹjẹ́ my brothers and sisters ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tẹ̀ ń gbọ́ wa àtẹ̀yin olóòtú wa ǹjẹ́ ẹni tí ò ní ìpayà Ọlọ́run ọba ó lè bùyàn nínú tó ní tó jẹ́ pé tó wúlò fún un náà. ǹjẹ́ tí èèyàn bá ti bùyàn ní tó dáa kó mọ̀ pé tí ò sì máa retí ìdúpẹ́ lọ́dọ̀ ẹni yẹn àti kó máa retí pé ẹni jọ́ tó ní ìjọ́ tó náà bá gbà lọ́wọ́ rẹ̀ padà Ọlọ́run gan ni wà nẹ́bí má máa ṣe bẹ́ẹ̀ má máa fáwọn èèyàn ní nǹkan torí kó lè bá gba àárọ̀ padà lọ́wọ́ wọn. má máa ṣe bẹ́ẹ̀ ibẹ̀ ni Suratul Mudaththir ètò bẹ́ẹ̀ náà wáyà mí ní Qur'an ẹni bá wa ǹjẹ́ ni tí ò fi pààyà Ọlọ́run ọba ìjọ lè bùyàn ǹjẹ́ ní tí ò bùyàn ní fi pààyà Ọlọ́run ọba tó fi bùyàn ní nǹkan ìjọ lè bùyàn ní nǹkan kó má máa retí ìdúpẹ́ ìjọ lè bùyàn ní nǹkan kó má máa retí pé ká fún un ní pé torí ká má bàa sá fún un padà àpẹẹrẹ ajá sóore káwọn èèyàn náà lè sóore sí wa ni sóore jẹ nítorí tọ́lọ̀ nítorí ìbẹ̀rù Ọlọ́run kírun nítorí ìbẹ̀rù Ọlọ́run gbààwẹ̀ nítorí ìbẹ̀rù Ọlọ́run kó sì fi páyà Ọlọ́run sí ittaqullaha haqqa tuqatihi ẹ páyà Ọlọ́run ọba o wala tamutuna illa wa antum muslimun ẹ sì gbọ́dọ̀ kú
láláì jẹ́ mùsùlùmí. Kí wàá ní tọ́lọ́ mí nípa saying that ẹni pé ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kù láláì jẹ́ ẹni tí ń páyà Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run hákàtìkàtì yìí. Kí la tó wá fẹ́, àlàyé wo la tó fẹ́ mọ́? Ọlọ́run ọba kó ṣàánú wa, Ọlọ́run ọba kó dúró tì wá, Ọlọ́run ọba kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run, ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run ọba ìbẹ̀rù Ọlọ́run ni kí a máa fi gbé ilé ayé rẹ̀. A lè dá làmárì wá sí, a lè dárò kí kó jẹ́ ti bẹ̀rù Ọlọ́run ọba láláì ṣe pé ìwọ Ọlọ́run ọba fún wa láì ló gbà wá láàyè. A lè dá oore kan ṣe fún ọmọlàkejì wa nítorí ìwọ Ọlọ́run ọba láláì ní sípà ní etí ìtẹ́ra àbí àbọ̀ kan lórí ẹ̀ àbí ìdúpẹ́ kan, láláì ṣe pé àánú Ọlọ́run ọba náà ló fi já lè ṣe. Ọlọ́run ọba gbogbo àwọn ìgbésẹ̀ báyìí já lè máa ṣe nítorí ìpò Ọlọ́run ọba ká lè jẹ́ ní eré wájú Ọlọ́run. Gbogbo wa pátá wa ń bẹ lórí ìjókòó yìí gẹ́gẹ́ bí olóòtú wa ti sọ fún wa wípé àwọn àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa jáde. Ìta máa lò tí ó máa jẹ́ àǹfààní pa wá gbọ́ wáàsí. Iná rí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bayna salatil rakatil fajr wal fajri, láàrin rakatil fajr àti ìrun alfajari, Ànábì a máa ṣe àwọn nǹkan kan tó sì máa fi tọrọ dáadáa níwájú Ọlọ́run nínú wà dáadáa àti àfọ̀mọ́ téèyàn fi fọ́ra rẹ̀ mọ́ níwájú Ọlọ́run ọba kọ́lọ́ ọba kó fọwọ́ mọ́. Ànábì a máa sọ pé subhanallah wa bihamdihi, subhanallah al-azimi, astaghfirullah, subhanallah wa bihamdihi, subhanallah al-azim, astaghfirullah, subhanallah wa bihamdihi, subhanallah al-azim, astaghfirullah. Ànábì Muhammad máa ṣe bẹ́ẹ̀. A sì gbà wá náà yànjú káwa náà máa ṣe bẹ́ẹ̀. Tá a bá wá ṣe tán kó tó di pé wọ́n gbèrú dúró, káwa dání ẹ̀ pé ìwọ Ọlọ́run gbogbo ohun tí mo fi síwájú rẹ, gbogbo ohun tí mo ń ṣe láyé pátá, ọwọ́ rẹ náà mo kó sí. Ìfẹ́ tí méje máa sọ bí ẹni pé mi mò ń dá nǹkan ṣe, ìwọ náà ni o máa bá mi ṣe, ọ̀dọ̀ rẹ náà mo kó sí. Gbogbo tó wá jà lámàrí tí ń dà mí láàmú, Ọlọ́run bá mi yanjú ẹ̀. Wàláhì Ọlọ́run sì bá wa yanjú ẹ̀. Ọlọ́run bá kó gbà fún wa. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. A dúpẹ́ fún àwọn àfáà wa lórí wáàsí tí wọ́n ṣe fún wa. Bẹ́ẹ̀ ni àkọlé wáàsí náà ni ìbẹ̀rù Ọlọ́run. Ṣé a ní bẹ̀rù Ọlọ́run? Kí ni à ń pè ní bẹ̀rù Ọlọ́run? Ìmọ̀ páyà Ọlọ́run kì í ṣe páyà tó ní bẹ̀rù. Bẹ́ẹ̀ náà lọ títí náà ni pé tó ẹni tá a bá fẹ́ràn nígbà míì ẹ̀rí àní fẹ́ kí nǹkan kan pa lára, gbogbo nǹkan tó bá fẹ́ náà ni a máa ṣe fún un torí pé a fẹ́ràn ẹ̀. Bí páyà Ọlọ́run tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa náà nìyẹn, torí pé Ọlọ́run bá ó fi àyè sílẹ̀ ẹ̀rí. Bẹ́ẹ̀ ni nínú wákàtí márààrún tá à ń kí, ìṣẹ́jú mélòó la fi ń kí, wákàtí mélòó la ní lójúmọ́ kan, ṣèbí wákàtí mẹ́rìnlélógún òun náà ló wà nínú ọjọ́ kan. Ṣé mẹ́rin orí ẹ̀ ṣe a fi ń jọ́sìn fún Ọlọ́run ni? Kò tó ohun tá a fi ń kí wákàtí márààrún. Ẹ rí pé kò tó wákàtí kan nínú wákàtí mẹ́rìnlélógún nínú 24 hours ta ní tá a fi ń jọ́sìn fún Ọlọ́run pé ká tiẹ̀ kàn kí wákàtí márààrún. Àsọ bóyá a fẹ́ ṣe àwọn ìbádà tó a fẹ́ ṣe bí extra pé ká kàn tiẹ̀ kírun. Ẹ rí pé wọ́n bá àyè díẹ̀ náà ni bí ìmọ̀ọ́mù kò sí bí ìmọ̀ọ́mù náà ṣe fẹ́ fa áyà tó pàápàá àfi 30 ìṣẹ́jú àfi 30 ìṣẹ́jú kò tẹ̀lé tó bẹ́ẹ̀. Ẹ̀rí bí tí ń ṣe àsìkò àwẹ̀ pé bóyá wọ́n kí tàràwí wọ́n kí kí náà fẹ́ sọ Kùránì kalẹ̀ kò lè tó bẹ́ẹ̀. Àmọ́ síbẹ̀síbẹ̀ àwa gbogbo nǹkan ayé gẹ́gẹ́ bí àwọn àfáà wa ṣe sọ, ṣe ohun ta fẹ́ jẹ, ohun ta fẹ́ dà, ẹ jẹ́ kí àrò àwọn kan náà ló ti wà lórí ilẹ̀ yìí, àwọn dà bẹ́ẹ̀ ni wọn ò sí mọ́. Kò ń ṣe pé ó nẹ́ṣẹ̀ kan táwọn ṣe fọ́lọ́run, àsìkò wọn tó náà ni Ọlọ́run yọ wọn kúrò lórí ilẹ̀ ayé. Àwa tí wọ́n á ní opportunity tá a ṣe wà lórí ilẹ̀ ayé, ẹ jẹ́ kí a ṣàtúnṣe, ẹ jẹ́ kí a bẹ̀rù Ọlọ́run, ká páyà Ọlọ́run, ká jìnnà sí gbogbo ohun tí Ọlọ́run ò fẹ́. Òun náà ni gbogbo kúkúrú gbogbo wáàsí tí a ti gbọ́ ní àtàárọ̀, pàápàá jùlọ náà tàbá ń sin Ọlọ́run náà àwa ní máa fi ẹ̀rí Islam ẹ̀sìn tó máa pé ni o.
ẹ̀rí bí ọlọ́run dídí pé ànábì ní pé tó ẹ̀sìn tí mo ti ń bá bọ̀ láti ọjọ́ ti pẹ́ yìí eníyìí o mo ti perfect religion yín ẹ̀sìn àlàáfíà náà ló máa jẹ́ ẹ̀sìn ìjúpájúsẹ̀ fún ọlọ́run ohun tí ẹni tí wọ́n ń pè ní mùsùlùmí nìyẹn tó bá ní mùsùlùmí ni ẹni tó júpájúsẹ̀ tó jẹ́ pé ọlọ́run remote control tí ó ń control ilé ayé ọwọ́ ọlọ́run ló wà àwọn remote control yẹn kí ni òun náà ni sunnah nabi muhammad sallallahu alaihi wa sallam òun náà ni alukuran alkarim àwọn nǹkan tí ó máa jẹ́ remote tó máa control wa náà nìyẹn tó jẹ́ pé a ti wá di robot tó jẹ́ pé tó gbogbo nǹkan tó náà fẹ́ á máa tẹ̀lé ohun tá lè fi rí ilé ayé tá lè fi rí lò náà nìyẹn adúpẹ́ lọ́wọ́ àwọn àfáwọn akọ́lọ̀ bá ń ṣe kó bá ń ṣe àlékún kàrámọ̀ fún wọn kó bá ń ṣe àlékún mọ̀ fún wọn kó bá ń ṣe àlékún ìmọ̀nà fún wọn adúpẹ́ agbádùn wá sí yẹn bẹ́ẹ̀ ni kọ́lọ̀ máa ṣe ní kó má jẹ́ entertainment part ẹ̀ nìkan la gbádùn àmọ́ spiritual aspect náà kọ́lọ̀ ń jẹ́ àlè jàǹfààní ẹ̀ adúpẹ́ tó wá sí tàbá a lè fi àyè ìṣẹ́jú kan wọ̀nba ìṣẹ́jú méjì náà ni a ní a lè fi àyè lẹ̀ fún ẹni tó bá ní ìbéèrè tẹ́bá ní ìbéèrè ẹ má jáfira níwọ̀nba ìṣẹ́jú méjì péré tẹ́bá ní ìbéèrè ẹ ní àǹfààní láti béèrè ìbéèrè yẹn nọ́mbà ojú òpó wa náà ní 817-717-5685 lẹ́ẹ̀kan sí 817-717-5685 tẹ́bá ní ìbéèrè tẹ́bá fẹ́ béèrè bóyá nǹkan kan ròyìn lójú náà ni tẹ́fẹ́ béèrè lọ́wọ́ àwọn àfáà tí wọ́n bá lè dáhùn gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́ ẹ ní àǹfààní láti pè wọ́n lẹ́yìn ètò láti béèrè àwọn ìbéèrè tí ẹ bá ní àrètí pé yín 817-717-5685 ẹni tẹ́ ń gbọ́ wa lókèrè lọ́nà tó jìn náà ẹ̀yin náà ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí Skype ẹ lè pè ó lè má jọjọ tèní ẹ lè pè tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí Skype ẹ ní àǹfààní láti béèrè ìbéèrè yín bó jẹ́ àtẹ̀ránṣẹ́ náà ni ẹ lè fi àtẹ̀ránṣẹ́ ẹ lè fi ránṣẹ́ sí wa èyíkéyìí tí ó bá ti rọ̀ yín lọ́rùn àní bí ìṣẹ́jú kan báyìí tá à ń retí láti gbọ́ ìpè yín ẹ̀rí wá sí yẹn ó kún bẹ́ẹ̀ ni wọ́n yà sọ́tún wọ́n yà sósì gbogbo ohun tí ó lè rú wa lójú ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí torí pé ìgbà tá a bá ń sọ ìbẹ̀rù Ọlọ́run ṣé ìmọ̀ apá kí ẹ mọ̀ pé tí wọ́n bá bẹ̀rù èèyàn pé lápèjúwe àfà èèyàn bẹ̀rù ìjọba èèyàn páyà èèyàn ẹni tẹ́ni ẹ bá ń bọ̀ gìnìgìnì á máa báyàn ṣé ìfẹ́ ni ó yẹ ká ní sọ́lọ́run ni àbí bẹ̀rù gangan ló yẹ ká ní sọ́lọ́run ẹ bá yọ̀nàná méjèèjì yẹn torí pé ó fẹ́ lọ díẹ̀ torí pé ẹ mọ̀ ẹni tí wọ́n bá bẹ̀rù tẹ́ni náà bá ń bọ̀ èèyàn máa pa lọ́lọ́ ni ẹ̀rí bẹ́ẹ̀ àmọ́ ẹni tí wọ́n bá fẹ́ràn bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tí wọ́n bá fẹ́ràn ohun tí ó bá pààyàn ohun tẹ́ni tó máa pa ẹni yẹn lára ìyẹn ò ní ṣe ohun tó máa dùn mọ́nú náà ni èèyàn máa ṣe àmọ́ ẹni tí wọ́n páyà ó ṣeé ṣe kí wọ́n máa ṣe high service ẹ mọ̀ ẹni tó ọ̀gá tó mọ̀ kó burú tọ́gá bá ń bọ̀ wọ́n á máa ṣe kùrùkẹ́rẹ́ pé kó ba lè rí pé wọ́n ń ṣiṣẹ́ àmọ́ tó ọ̀gá ò bá síbẹ̀ wọn ò ní ṣiṣẹ́ ẹ rí pé ìyẹn a lè fẹ́ pè ní bẹ̀rù ẹ kí ni ìpínyà ìbẹ̀rù àti ìfẹ́ ìmá nífẹ̀ẹ́ Ọlọ́run ìmá bẹ̀rù Ọlọ́run ẹ bá ṣe ìpínyà ẹ bá yànnàná méjèèjì níwọ̀n bá ìṣẹ́jú kan àfà. Ọlọ́run bá kó má bá mi gba ìlàkà yín kó bá mi dúró tì yín ẹ̀yọ́ lòtún wa. ìbẹ̀rù Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń ṣe. èèyàn gbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run nítorí pé Ọlọ́run ní ẹ̀bẹ̀rù ni. èèyàn sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ìfẹ́ Ọlọ́run. ẹ̀gbọ́n nìsín. mo ń gbádùn yín. nígbà tí Ọlọ́run ò sọ pé ẹ̀yẹ́ ìyá ọ̀yá ahabullah ìbẹ̀rù Ọlọ́run ni ó mú ìfẹ́ Ọlọ́run wá. Ọlọ́run ní ittaqullah ẹ̀bẹ̀rù ẹni Ọlọ́run ṣe pàtàkì púpọ̀. ẹni èèyàn bá bẹ̀rù tó mọ̀ kó jù lọ ó lè sọ òun nù. èèyàn máa ṣe gbogbo tí ó bá fẹ́ torí pé ó mọ̀ pé tí ó fi máa bẹ̀rù ẹ̀ ni pé huwa a'lamu sirra wa akhfa ọba tó rí gbogbo kọ̀kọ̀ wọn àti kọ̀kọ̀ wọn ni. so kò sí ní tóun lè fi pamọ́ fún àjẹfí kó máa bẹ̀rù ẹ̀. so ìbẹ̀rù Ọlọ́run yẹn ó ti cover gbogbo ìtẹ̀yẹ̀ fẹ́ ṣe nítorí tọ́lọ̀. èyí á máa nífẹ̀ẹ́ rẹ̀ jẹ́ pé sẹ́wọ̀n báwo èèyàn are perfect. kódà ẹ̀kọ́ àtìyàwó tán láwọn nífẹ̀ẹ́ ara wọn wọ́n padà ṣẹra wọn. ìfẹ́ á máa dọ́bà tí ó tà àtẹ́kùn nìyẹn. èèyàn lè nífẹ̀ẹ́ Ọlọ́run kó jù wọ́n ní ma. tó bá jẹ́ pé fẹ́ Ọlọ́run lèèyàn ní ni torí pé ẹ̀mí àwọn èèyàn lẹ ìfẹ́ yẹn
àyè nǹkan míì lè gbàgbé wọlé pé ẹja tún nífẹ̀ẹ́ nǹkan míì náà. ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run ìní ò bí ìfẹ́ ọlọ́run tí yóò wà níyẹn yóò wà máa bẹ lọ́ndà ìbẹ̀rù ọlọ́run ni. wọ́n ti wà bá nífẹ̀ẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ ọlọ́run oh my God my saviour ní táwọn aráàlú ni àwọn ní ìjẹsìn míì tẹ́lẹ̀ àwọn ti ká I love God I love ọlọ́run kíní kan èyí á máa love ọlọ́run. àmọ́ lóòótọ́ lọ́lọ́run sọ pé ẹ ṣèfẹ́ ẹ̀ tàwa ẹ ṣe dáadáa ẹ gbẹ́kẹ̀lé wa ni táàbà nífẹ̀ẹ́ ọlọ́run kí ni yóò wá sí fún wa. Allahu waliyul lazina amanu yukhrijuhum minaz zulumati ilan nuri wal lazina kafaru awliya'uhumut taghut yukhrijunahum minan nuri ilaz zulumati ulaika ashabun nari hum fiha khalidun. ìyẹn ni ẹni ọlọ́run ní ẹni tó bá gbà pé ọlọ́run ní wàlíì tó ṣe láyẹ̀fẹ́ rẹ̀ pé ẹni yìí ẹni tí màá dojúkọ ni ẹni tí mo nípa yà ni ohun tó ṣe é fàyà balẹ̀ sí lọ́dọ̀ ni ẹni pé yẹn ti ń create ìfẹ́ torí pé kí ni ń jẹ́ ìfẹ́ ṣọ́bù nífẹ̀ẹ́ ẹni tí ẹ bá ní fọkànbalẹ̀ bí ẹ bá fẹ́ àwọn yóò ti wo ohun tó rí lára rẹ̀ mo lè fi àmì mo lè fọkànbalẹ̀ sọ́dọ̀ ẹni. tí ẹ bá fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ó fọkànbalẹ̀ sọ́dọ̀ ọlọ́run ni. tó bá fọkàn sọ́dọ̀ ọlọ́run ni tó ń ṣe fún ni pé òun máa lànà ìrìnà fún kó nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ni. ṣùgbọ́n àwọn tí wọ́n bá mú èṣù wallazina kafaru awliya'uhumut taghut àwọn tó bá mú èṣù ní wàlíì tiwọn ọlọ́run ló wọ́n máa mú wọn láti inú ìmọ́lẹ̀ lọ sínú òkùnkùn ni ọlọ́run má fà wá sínú òkùnkùn. àmọ́ ìbẹ̀rù ọlọ́run ọba inú ìjà máa mọ̀ pé tí mò ń fẹ́ mú yìí atẹ́gùn tí mò ń fẹ́ mú yìí ó ti ṣẹlẹ̀ rí tọ́lọ́run ti fi fẹ́ àwọn èèyàn kan dànù. omi tí mò ń bù mu tí mo fi ń sọ pé mo fi ń rẹ̀ ń gbẹ̀ yìí ọlọ́run ti jẹ́ káwọn kan mú yó tó tó pa wọn lórí àwọn míì ò mú yó wọn ó kàn pa wọn lórí wọn gba bẹ̀bọ̀ sálì kìlámà. àwọn míì ọlọ́run sì fi omi yẹn gbá wọn dànù bíi pé nǹkan wọ́ ọ̀yàn lọ ni. ìdẹ̀ra àrùbá ń rí ọlọ́run a máa fi gbáyàn dànù. ilẹ̀ tá a rìn lórí ẹ̀ yìí ebi àti ìrìn tá a sọ pé àwa àti gbogbo bàtà wa ní kókó yìí ẹ bọ́ lọ́n ti ní sínú láwọn ibìkan tó sì ní fáwọn èèyàn máa tẹ̀rí inú ẹ̀. ìpayà ọlọ́run nù ìbẹ̀rù ọlọ́run ṣe pàtàkì ìbẹ̀rù ọlọ́run ṣe pàtàkì lórí gbogbo ń tá a bá ń ṣe kódà èèyàn máa lọ mọ́sálásí pé kò ní fi bẹ̀rù ọlọ́run ọba kírun. èèyàn máa dá sọ̀rọ̀ mọ́sálásí pé òun yóò jẹ́ olórí kún gbẹ̀gá ẹ̀dọ́ àwọn alámọ̀yẹjẹ́ tó sì jẹ́ pé ọ̀tọ̀ ní ti ń bẹ lábẹ́ ti ń ṣe. Subhanallah. Torí adúpẹ́ fún àwọn ustaz wa kí ọlọ́run bá ń lékún kàrámọ̀ kó bá wà pẹ̀lú wọn adúpẹ́ fún yín àmàrí yín bá ibi tí a bá wà sí dé yìí níwọ̀nba ìṣẹ́jú kan ẹ fún wa ní àdúrà parí kí a máa dágbére fún gbogbo ara lé. Ya Allahu ya Rabbal alamin innaka ala kulli shay'in qadir ẹ dákun ẹ má gbàgbé àdúrà tí mo sọ fún wa yẹn. Bẹ́ẹ̀ni. torí pé gbogbo wa orí ìrìn àjò láwà aṣọ mú ni òkúta aṣomú náà ní ìbẹ̀rù ọlọ́run àti ìfarabalẹ̀ nínú ọlọ́run. torí pé èèyàn wa man yatawakkal ala Allahi fa huwa hasbuhu inna Allaha balighu amrihi qad ja'ala Allahu kulla shay'in qadara. àìsàn bẹ lórí gbogbo ń tá a bá ṣe ẹni bá ti farabalẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba tó ọlọ́run kó tó gbogbo wa. Àmín. ọlọ́run ọba ọ̀ ètò yìí ọlọ́run mọ̀jọ pa ọ́. gbogbo orú ètò yìí tó wá wà lórí ilé ayé ọlọ́run ọba mọ̀jọ pa ọ́. ẹ̀rí nkáyé bẹ́ẹ̀ sí ẹlòmíràn lè ohun ṣe wáàsí tó ní káyé máa gbọ́ ẹlòmíràn lè lọ́ máa ṣe àwọn sẹ́rù àwọn nǹkan òkun àwọn nǹkan tẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa gbọ́ sétí nítorí pé ó fẹ́ káyé máa gbọ́ wáàsí tiẹ̀ ewu tí wáàsí ọlọ́run dà síbẹ̀rù ọlọ́run ló fi jáde lẹ́yìn ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó ṣàánú wa gbogbo bí kí wáàsí bá ti ń tàn káàkiri ayé ọlọ́run ọba méje bẹ́ẹ̀ owó ọkùn jẹ́ kí wáàsí ó máa lọ́ mbẹ̀ gbogbo ọlọ́run ọba mọ́ṣáláṣí wa táwa wà níbí a wà nínú ìfúnpinpin pé omi páìpù ní ti òtútù ti mú jù páìpù mọ́ṣáláṣí yẹn wá burst
àwa lọ́ndà pé à ń túnṣe lọ́wọ́ ọlọ́run ọba kó kún wa lọ́wọ́ kó já lè rí ṣe. Gbogbo àwọn mùsùlùmí tẹ́lẹ̀ bá wa dá sí lórí ilé ayé ọlọ́run ọba kó bá ní kún wa lọ́wọ́. Ẹni tí ò ti dá sí náà tí wọ́n lágbára ní àbí tí wọ́n gbọ́ ní ọlọ́run ọba kó kún gbogbo wa lọ́wọ́. Ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run. Àmọ́ gbogbo bíi tí ilé ọlọ́run bá wà láyé ìwọ ọlọ́run méje bí ò parun. Ọlọ́run ìwọ ọlọ́run ìwọ ló ní wá níbi àásá sí jọ̀dọ̀ rẹ náà lọ. Ọlọ́run ọba ti sá sọ́dọ̀ rẹ lọ. Ìwọ ọlọ́run ọba wa dúró tì wá o. Bismillahir Rahmanir Rahim. Bismillahi babuna tabarakta italuna ya fi safuna كها يا أعين صاد كفايتنا حيني آسى قيمايتنا فسيك فيك الله وهو السميع العليم إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين أسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلوا على النبي المصطفى صلى الله عليه وسلم. Jazakallahu khairan. Adúpẹ́ fún àwọn àfáwà kọlọmbà mú ọrọkọ bá wà pẹ̀lú ìdílé tiwọn náà àti gbogbo etí tó gbọ́ wá sí tèmi yìí. Ẹ̀yin tẹ́ ní àǹfààní láti gbọ́, ẹ má jẹ́ kí dáwà yìí ẹ má jẹ́ ó mọ́ lórí ẹ̀yin nìkan, gbogbo àwọn ẹbí ará tí wọ́n bá ń gbọ́ tẹmọ̀ tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n, bójá àwọn tó jẹ́ pé tó àwọn gan ti fo fẹ́ǹsì ní ẹ fún wọn, ẹ kàn ní mo ní nọ́mbà kan tó bá jẹ́ mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan kan tó bá jẹ́ ọjọ́ báyìí báyìí ẹ bọ́ sórí ìkànnì yìí ẹ̀gbọ́n àwọn wáàsí lọ́lọ́kan òjọ̀kan ẹ̀rí bí torí pẹ̀lú ìtawà yìí tó alhakumu takaso àwọn ọ̀rọ̀ àwọn nǹkan oríṣiríṣi ó kàn tàn wá ẹ̀rí bí ẹlòmíì ti wò pé bóyá tó rò pé òun wà lamẹ́ríkà òun ò ní tètè kú àwọn èèyàn ń tètè ń kú 60 years ní life expectancy amẹ́ríkà tó ọlọ́run kọ bẹ́ẹ̀ ẹ̀rí bí òǹkà ẹ̀dá nìyẹn ọlọ́run kọ bẹ́ẹ̀ básìkò ẹ̀dá bá tó ó ti di dandan ká dágbére àmọ́ kí la fẹ́ ìgbà tá a bá fẹ́ padà sílé àbí gbogbo àná ni orí bí àfáà ṣe sọ ìrìn àjò náà ni a wà yìí tàbá délé kí la ṣàfẹ́ ṣánpá lọ́lé ni tàbá béèrè lọ́wọ́ wọn kálukú wa ta fi nàìjíríà lẹ̀ àfẹ́ ṣánpá lọ nàìjíríà bẹ́ẹ̀ dẹ̀ ni àfẹ́ filẹ̀ ayé lẹ̀ láì rí àbọ̀ fọlọ́run ẹ jẹ́ kí a mú ẹ̀sìn wa ní òkùnkùndùn ẹ jẹ́ kí a mú ẹ̀sìn wa, ẹ̀sìn ló ṣe pàtàkì ẹ̀rí gbogbo nǹkan tó tẹ̀lé afẹ́ jẹ afẹ́ mu afẹ́ dà gbogbo yẹn secondary ni àmọ́ ẹ̀sìn gangan òun náà ni òun tá a wálé ayé wa ṣe. tó mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko lẹ́yìn òdì káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tí ẹ ti ní àǹfààní tẹ́ ti ń gbọ́ wa lẹ́nìí gbogbo yín náà ni mo kí ẹ kú sí mi. tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kí a pàdé lórí ìkànnì yìí DNC radio distinct radio bí ṣe sọ ọ̀nà tó pọ̀ náà ni ẹ lè máa fi gbọ́ wa, ẹ lè kọ nọ́mbà yìí sílẹ̀ kó wà ní orí fóònù yín ẹ rí bí 817 ó bá sápá lórí 857 232 0137 lẹ́ẹ̀kan sí 857 232 0137. bẹ́ẹ̀ ni tó bá di ọjọ́ sátidé àtọjọ́ jímọ̀ náà tó kò sọ méjì tá à ń ṣe mí báyìí àwọn islamic program náà ni à ń ṣe ní àwọn ọjọ́ méjì yìí ní àsìkò báyìí ẹ máa gbọ́ wá sí lọ́lọ́kan òjọ̀kan látọ̀dọ̀ àwọn àfáà wa káàkiri amẹ́ríkà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé náà ni a ti máa lọ mọ́ àwọn àfáà wa. mo kí ibi tí a lè rí mọ́ ibi tá a rí mọ́ ní ọ̀sẹ̀ yìí nìyí tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ mọ̀ pé ọlọ́run ọba àlékè ọlá aláàánú àtúnṣewájú ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ. mo kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman. Don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. هو خالقنا ورازقنا
وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim, Allah